gbà ẹyin ó tún tún kọ́ ni wà láì gbà bẹ́ẹ̀. lóní lọ́dọ́bọ̀ ó mọ̀ bó ti rí ọní ṣe mọ́ ire dédé. ẹ kó ọwọ́ mi ló bọ́ sí. yes a tún ti dé sórí ètò lónìí. aráwọ̀ èèyàn wa wọ́n wọlé lọ́tún àti lórí ẹ̀rọ àlejò wa gan wọ́n ti wọlé lọ́tún lọ́sì. àwọn àlejò wa ni wọ́n akọ́kọ́ pè náà. Àbáyọ̀mí Fábíyì Fábíyì Abbas wọ́n ní ọmọ kí yín o. Alexander ọdún ọmọ akin mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. Mo ti làjò lágbáre Fèmíṣọlá l'Amẹ́ríkà ọ̀bọ̀ yẹ́sìkẹ́. Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀. Samek moment mo lẹ́yìn náà. Wọ́n ní ẹ mà tún kó àlejò ní o àlejò ní ṣàpràprà ó kọjá àbìkí à ń fò ó látọ̀gọ́gì. Àti Lulu Jackson my dear friend from Atlanta Georgia Ukraine God bless you. Ayọ̀ọ́lábí mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Èmi kan tó ṣayé mi ẹyin bí ìdí ẹ̀gbọ́n yòókù mo gbọ́ kan yẹn. Mo sì máa pílẹ̀ lẹ́ẹ̀kan sí. Mo máa pílẹ̀ lẹ́ẹ̀kan sí. Torí mo yẹ̀yẹ́ mẹ́yẹ́ bọ̀ lápò ní. Ìyá wa Rúùtù Àpáta mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ wò ó olórin tòní yóò yàtọ̀ ilẹ̀ olùjì lòdò Oǹdó láti lọ mú wọn wá. Kọ́sọ̀mà dáadáa ni kọ́ni ẹ́. Kọ́sọ̀mà dáadáa ni ó yá wọlé. Èmi kẹ̀ kò dẹrùn. Ẹgbẹ́ wọn ní òde ẹrùn kò dẹrùn rárá. Ìyá Àpáta ẹ̀lẹ́ Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní Merry Christmas ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé ìkan ọdún mi o òkè. Adéyínká Káyọ̀dé mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. Tí mo Olúpọ̀nà mo kí yín o. Ìdòwú akímúṣeré akímúṣeré akímúṣèwé tó dẹ̀ pa àwọn yẹn ń jẹ́ àwọn ọmọ yẹn lẹ́rú yẹn. Mo gbé akíndí. Àbáyọ̀mí mo rí yín o. CCK Club Rótìmí tìmí lẹ́yìn Adé Dẹ́ntù àwọn èèyàn tún wọlé ẹ máa pè é fúnra yín ó máa kọjá bẹ́ẹ̀ lónìí àwọn èèyàn tún wọlé bàbí Adéyínká Káyọ̀dé ẹ wo àlejò tòní ilẹ̀ Olújì Oǹdó Town mo lọ pé wọn wá ó lé ẹgbà tó sọ̀rọ̀ dáadáa ni kò dẹ́rùn tó bá wù ọ́ ka pépà máa dúró ṣayé èsè mi. Ìyá Rúùtù Àpáta yẹ olórin wọ́n ní bàbá ló ń ta ẹ̀kọ́ àlejò àkú ọdún àkú ìyèdún ẹ̀mí àṣàmọ́dún àmì Ọlálékan Fáròmíká mo kí yín o wọ́n ní Merry Christmas. Bàbá wa Oyèkúnlé Azeez Professor alága tiwantiwa orí yín ẹ̀kú àbọ̀ bàbá wa olóòní ó máa kọjá bìkíábù olórí wa èyí olórí tá a gbé wá láti Oǹdó náà ti wọlé lọ ẹbọ ọmọ bóyá ní lójó ẹgbà. Ọba mú mi lọ́ra gidi. Alhaji Alimi àfa Ọlọ́run àwọn àmì mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́n yá rèé láti Dayagbọlá rédíò TV ẹ wá àlejò wa rèé Fẹ́bíṣọlá ẹ gbọ́. Léṣe wàrà nínú àrà Aráwùmí Aráyẹmí Aráyayọ̀. Mo yọ Ojúlarí Felix Fálúadé mo kí yín o. Yẹmí Ọlágúndóyè mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. Àwọn tí lára bọ́ọ̀lì ẹ yá sọ̀rọ̀ lábẹ́ mú ẹ̀jẹ̀ bá bá tó wọn. Èyí ti di ara pọ́lì wọ́n kì í yín o pé wọ́n fẹ́ sọ̀rọ̀ èyí ó sọ̀rọ̀.
ó pọ̀ jù. Àbáyọ̀mí Johnson wọ́n láwọn ti London kọ́ orí yín. Àlùbákídí olówó àlùbákídú ọlọ́wọ̀ mo kí yín ẹ kú àbọ̀. Yes, Dàgbàgbọ́lá rédíò TV lẹ́wà o. Baltimore làwọn fi kalẹ̀ sí nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Babalọ́sà digital studio láti bring life to the world. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wà ń bẹ̀ ń ẹ̀ka àsán. Ẹ̀tẹ́ ń gbọ́ wa ẹ kú àárọ̀ o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ wo àlejò wa tòní. Ó máa kọjá bìkí ápù. Àwọn ti London. Bradley òjò ẹ̀fọ̀n òjòrí ẹ̀fọ̀n àti kí ló jẹ́? Ok, ẹ jẹ́ akẹ́lù agbami ètò straight away. Ẹ má jòyè àyín lẹ́nu. Ìyá olórin orin ẹ̀wọ̀ orin wọn lẹ̀ ń gbọ́ yẹn. Ẹyin èmi ò rántí orúkọ wọn mọ́, wọ́n á sọ orúkọ wọn fúnra wọn. Ẹ káàsán o mọ́mì wa. Ẹnìkan ní good job ẹ̀gín àbí ṣẹ́gun ni yín ni. Gbogbo ìkọ́kọ́ náà ni. Ẹ dákun kí n tó bẹ̀rẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀gín náà? A máa ń gbọ́ ẹ̀gín kí ni ìtumọ̀ ẹ̀gín? Ondo abroad rèé o ẹgbà mí o. Ondo abroad rèé o wọ́n ọmọ tún mọ̀ ẹ̀gín ókè ọjọ́ bá ti gbọ́ mọ̀ òdòkọ̀. Bọ̀dá àbí àǹtí tó máa sọ pé tó jẹ́ ẹ̀gín bọ̀dá mi àti mi olóúnjẹ ẹ̀gín torí àwa Èkìtì á rí àwé omi ìwọ̀n rẹ ọ̀gá mi omi ìbọ̀dá mi so ẹ̀gín mi ìbọ̀dá àbí àǹtí ó dáa bóyá jẹ́nu ẹ̀gín ẹ ṣeun lùtọ́ dáadáa Adéjùmọ̀ ẹ ṣeun ẹ wo àlejò wa ẹ̀gín rèé o wọ́n wà lórí ètò wọ́n wá ṣàlàyé bí iṣu yẹ pa bọ́bẹ̀ yẹ kún ẹ̀ tán fi kọrin eléyìí wọ́n á sọ fún wa bọ́yẹ̀ rìnrìn tọ́jú Amẹ́ríkà wọ́n á sọ fún wa Agúnbíadé Dúyìlémi Tolú mo rí yín ẹ̀kú àbọ̀ ọ̀tún máa Fẹ́mi Pàmọ́là Kásítà ó yẹ kẹ́ ẹ mọ Pàmọ́là Kásítà nìbàdàn ń kọrin àwọ̀ àkàlà mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀ sórí ètò wọ́n ní welcome to Dàgbàgbọ́lá rédíò TV mọ́mì wa ẹ dákun ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún àwọn èèyàn wa. Ẹ ṣeun olóòtú. Ẹ bá gbóhùn sókè o ẹgbẹ́ mi yé ké fatafata. Ẹ ṣeun olóòtú o. Orúkọ ti tèmi ni Fẹ́bíṣọlá Abọ́sẹ̀dé ọmọ Fágbàmíyè. Fẹ́bíṣọlá Abọ́sẹ̀dé ọmọ Fágbàmíyè. Ó lẹ́gbọ́n yẹn orúkọ wọn ní owó títà nípa orúkọ yẹn máa ní Fẹ́bíṣọlá bíbí ẹ má bínú. Ìṣíọlá Ọládàpọ̀ mo kí yín o ẹ kú àbọ̀. Adébùsọ́lá Àbẹ Fáluyì mo rẹ́yìn náà ẹ kú àbọ̀. Ẹ wá àlejò wa rèé o mọ́mì wa Fẹ́bíṣọlá Adébùkọ́lá gbogbo ẹ̀ náà ẹ̀fọ́ Ibíṣọlá Adébùkọ́lá wọn ò rántí ìyókù mọ́. Mísúrà Adéyẹmí mo kí yín ẹ kú àbọ̀. Fẹ́mi Òkèlọ́lá ẹ káàbọ̀ Ráàbákin Ṣódò Ọmọwùmí Kágò gbogbo yín mo kí ẹ kú àbọ̀. Kànmí Samtuyi àwo Buhari ó ń bá yín lọ́nu mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa àlejò wa òní màmá wa Fẹ́bíṣọlá àwọn rèé o àwọn rèé olórin Oǹdó olórin wọ́n tún kọrin ilẹ̀ lùjì kan mo tiẹ̀ láìkí wọ́n ní dónẹ́nẹ́ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ lé mọ́ mọ̀ nǹkan tó ń dónẹ́nẹ́ nǹkan tẹ̀ rò ẹ kọ́ lẹ̀ rò dónẹ́nẹ́ yàtọ̀ màá sọ fún yín kò bá yá ẹ̀yẹ tẹ̀ ẹ̀kọ́ gbọ́ àjàsà ilé iná ẹ̀kọ́ gbọ́ àjàsà iná ẹ̀gbọ́ bẹ́ẹ̀ lè lè àlùjọ tó ẹ̀gbọ́. Kò dẹrù rárá kò dẹrù. Kò dẹrù rárá kò dẹrù kọ́sọ́mà dáadáa ni ẹ máa gbọ́. Ìgbà mo lọ àjọ ọwọ́ èèyàn gidi mo bọ́ sí mo ta state speaking talks ẹ fún yín ni wọ́n speaking talks wọ́n translate ẹ̀ ní o. Ó wá wí ọmọ dúró ta pépà yìí ọmọ dúró ṣayé tèmi. Apostu bàbá wa Apostu Anthony Aládékọ́ba òjì Ọlọ́run táyé yẹn lọ́wọ́lọ́wọ́ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò God bless you sir. Màmá Aró Fáṣọlá mo kí yín o God bless you. Fúnkẹ́ Olóyèdé mo kí ẹ̀yin náà ẹ kú àbọ̀. Àlejò wa tòní àlejò wa láti Oǹdó ẹ̀gín báyìí ní kọrin Oǹdó náà kọ ti ilẹ̀ Olújì àwọn rèé o Fẹ́bíṣọlá àwọn rèé.
ka pépà èmi ó dúró ṣayé tèmi. Yóò tó bí ṣaṣọ wá. Ẹ gbọ́. Ẹbí ṣọlá kọrin àṣà l'Amẹ́ríkà. Sùnbọ̀ Akítì àwo mi nù òun ló jẹ́ kí n rí àlejò wa. Ọmọ wọn ní Balógun Sùnbọ̀ Akítì ẹ káàbọ̀ sórí ètò. Àlejò wa rèé o Fẹ́mi Ṣọlá. Ìlàkọ̀wé dúró kàbé bá ọmọdé ó ṣayé mi jọ. Ìlàkọ̀wé dúró kàbé bá ọmọdé ó ṣayé mi o. Bí bá kàwé màá tún ka pépà màá tún dúró ṣayé mi speaking in tongues yes. Nínú ìjà fún lóyìnbó òṣùwọ̀n kékeré. Ẹ lè gẹ̀ẹ́tì ẹ̀ ní bá ta sí èkó mi. Ó tó jàre mọ́ mi wá ó tó ẹja gbélé ẹja gbọ́ yìí. Ọba alára, oríran jùlọ lọ, òbírí ìtí, alábọ̀ yamuyamu, ọba àrà, léṣe wàrà, nínú àrà, aláwùmí, aláyẹmí, ọ̀yẹ́dára nínú ayé ọ̀nà fún kábíkábí, ìfọ̀ àràdá nínú ayé mi, ìbàbí òkè bẹ́ẹ̀ dára, ayéfẹ́ aláìsàn, àfilápá àbíṣàrá, èsè dára. Wọ́n fi Olúwa lédè Oǹdó. Àbíjàrá lọ, àràjù àrà lọ, ọ̀dàrà gbẹ́nu mi là sí o. Ọba alára wá ní dára rẹ̀. Wọ́n ní iṣẹ́ bá amúlòkìlì bọ̀ ajá ló jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n láwọn múlòkìlì bọ̀ o. Ẹ̀tọ́ mi Febia Innocent mo rí yín ẹ kú àbọ̀. Debbie Umar my dear sister I can see you God bless you. Mo dáhùn èèyàn wa lórí péjì àlejò wa. Táyé Lawrence Ọlámọ́sì. Àwọn ti London nìyẹn o. Saint Tèmítọ́pẹ́ Jókì máa ṣe. Yétúndé làwà Akérèlé rẹ̀ mo kí yín ẹ kú àbọ̀. Fúnkẹ́ Olóyèdé wọ́n ní wow night music àti ìbẹ̀rẹ̀ o àṣẹmẹ́yẹ bọ̀ láfò ni tí bá pè dóni ni fún yín kọ́ kí lè rẹ́ ṣe tí bá fún yín ní dónẹ́nẹ́ kí lè rẹ́ ṣe ó dẹ̀ jẹ́ mú dónẹ́nẹ́ wá dónẹ́nẹ́ rèé ẹ wo wà ní jáde bèbèrè ètò lónìí tó lónìí dùn mọ́ mi ẹ máa ń gbọ́ speak in tongues lórí ètò wa Ṣọ́wọ́nyá náà lẹ́tọ́ abọ́ gbogbo àwọn èdè yẹn o wọ́n speak in tongues èmi ń túmọ̀ ẹ̀. Dónẹ́nẹ́ ló máa jù sí nísìnyí. Fúnkẹ́ Olóyèdé nígbà táyì nìkan bá jó gbogbo ojó ìtàn kílẹ̀ lẹ́kàwé yòókù òjò ẹ wò wọ́n ń jo lọ látàárọ̀ Elizabeth Johnson mo káyìn náà o ó kọjá bẹ́ẹ̀ Victor Ògúnbẹ̀kùn mo kí yín o ẹ kú àbọ̀ mọ́mí ìwà ẹ dákun abẹ́kẹ́ tún sọ orúkọ yín báwọn èèyàn lẹ́ẹ̀kan sí mo wà pé ẹ̀ ń jẹ́ Fẹ́mi Ṣọlá ẹ̀ ń jẹ́ Adé Bùkọ́lá then fákílẹ̀ ẹ̀sọ́ mẹ́tẹ̀ẹ̀ta again. Fẹ́mi Ṣọlá. Ẹ jẹ́ bá a gbọ́n sókè ẹni fọ́ọ̀mù tèmi yẹn jáde Fẹ́mi Ṣọlá. Abọ́sẹ̀dé. Ọmọ Fágbàmí yé mo wá ní Adébùkọ́lá gbà mo sọ ní Adébùkọ́lá Fẹ́mi Ṣọlá Abọ́sẹ̀dé ọmọ Fágbàmí yé ọjọ́ Sunday náà bí yín o. mo láti kan náà pé a máa ń pè bọ́sẹ̀ ọjọ́ Sunday náà bí. Ó dáa wọ́n wá ní kábẹ̀ lọ́wọ́ yín pé inú ẹbí wo lẹ ti wá o kẹsàn díẹ̀ fún wa lára background yín ẹbí tẹ́ ti wá ìlú tẹ́ ti wá ìpínlẹ̀ tẹ́ ti wá àti orílẹ̀-èdè tẹ́ ti wá lórí mo wò yín ẹlẹ́jọ Chinese wọ́n kẹsàn bí tẹ́ ti wá fún wa. Ẹ ṣe olóòtú mo kí gbogbo ojú tó ń wò mí báyìí ojú yóò wá ní fọ́ ọmọ bíbí ìlú Ilẹ̀ Olújì ni mí. Ilẹ̀ Olújì mo láwọn èèyàn Ilẹ̀ Olújì ẹ bá ń gbé isa ṣeun kó wọlé o Ọláníyàn ọmọ Ilẹ̀ Olújì ni ọmọ Ilẹ̀ Olújì ni yín that's cool ó yẹ ẹ máa bá a sọ̀rọ̀. ní ìpínlẹ̀ Oǹdó. ẹbí ńkọ́. ìdílé Fágbàmíyè. ẹ jẹ́ sáré kí bàbá wa Ọláwọyìn Akítẹ̀lú rẹ̀ mo kí yín o aláṣẹ KOF cafe níbi tẹ́ ti máa perform jọ Friday nù aláṣẹ KOF cafe Ọláwọyìn Akítẹ̀lú rẹ̀ mo kí yín ẹ kú àbọ̀. Sùnbọ̀ Akítì wọ́n ní this Friday at KOF live with Fẹ́mi Ṣọlá welcome party music by Sam Millionaire. Ẹ wo ó máa kọjá bìkẹ́fù njọ Friday Agboola Bọ́sẹ̀dé Mákíwá àwọn tún jókòó mi wọ́n ní enjoy it from here Agboola lèmi náà ń jẹ́ òjè Agboola bò ń tiyín Èkìtì lèmi o tẹ́lẹ̀ bá yín ṣe Èkìtì fèkì ń tiyín Olúṣọ̀gá Ziki Ajíró Mọ̀kẹ́ mo kí yín o ẹ kú àbọ̀
ẹ̀yẹ wo ẹjẹ́ ètè sọ ìpèdè padà kí wọ́n sanwó fún ni o wọ́n sanwó ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ níjọ́ Friday ẹ wá pàdé olórin wa Fẹ́bíṣọlá ní KOF Cafe 4869 Glendale Road Buwi àwọn náà wọ́n máa ṣe welcome party fún wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀yàn ọmọ Ondo ẹ wá pàdé wọn bẹ́ẹ̀ ajá gan máa wà ajá kọ́ àwọn méjì àpèlè ajá káwọn ọlọ́pàá mọ̀ mú wa lókìlì máa wà ń bẹ́ẹ̀ ẹ wá pàdé wa tó bá ti di àsìkò náà ẹ pàdé wa ní KOF Cafe tó bá ti di ní ọjọ́ Friday láago 7 náà tó máa bẹ̀rẹ̀ o aago 7 náà máa bẹ̀rẹ̀ ẹ wá pàdé wa yes so mọ́mí wa ẹ ti sọ ìpínlẹ̀ rẹ ti wá o jẹ́ gbòòsókè bedroom boy stand lóye mi ò rí sí o ké pátápátá bí ìgbà tí ilẹ̀kùn mọ́tò bá mú yín lọ́wọ́. mo ní gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ọmọ bíbí ìlú Ilẹ̀ Olújì ni mí ní ìpínlẹ̀ Ondo ìdílé Fágbàmíyè ni bàbá mi ti wá ìdílé Ọlọ́run fún bí nìyá mi ti wá. ó dáa ò lẹ́gbọ́n yẹn o wọ́n ní ọmọ bíbí ní ìlú Ilẹ̀ Olújì làwọn ní ìpínlẹ̀ Ondo wọ́n ti sọ fámìlì wọn ti sọ gbogbo ẹ̀ n ò lè kó gbogbo ẹ̀ sórí nǹkan mò ń rò ó pọ̀ ẹ̀yin ń bọ̀ o ẹ dẹ́kun ojú òpó wa wà ní ṣíṣí lẹ̀ o tẹ́ bá fẹ́ pe àlejò wa wọlé ẹ pè wá lórí 443-410-2427 443-410-2427 ẹ lè pe àlejò wa wọlé direct kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lórí 443-410-2427 yes mọ́mí wa wọ́n wá ní abẹ́rẹ́ lọ́wọ́ yín o pé ọmọ ọdún mélòó ni yín o èmi láì kí wọ́n béèrè èjì obìnrin wọ́n ní ọmọ ọdún mélòó ni yín ẹ dákun mọ́mí wa. ṣé ẹ̀yin bínú tí mo bá sọ ní. ẹ sọ léèbó ẹ sọ léèbó ẹ bá yín túmọ̀ rẹ̀. mo mọ mo sọ pé òdo akátá ni òdo ẹ sọ léèbó you see agbọdọ ẹ wáyé fàyọ agbọdọ 36 ọdún mẹ́rìndínlógójì ẹ wo lẹ níbi ọgbọ̀n ọdún dọ́nẹ́nẹ́ rèé ẹ wo dọ́nẹ́nẹ́ rèé àwọn náà gbé jáde dọ́nẹ́nẹ́ mọ́mí wa ní 36 years làwọn o ọmọ ọdún mẹ́rìndínlógójì ò lẹ́gbọ́n yẹn lẹ́yìn mẹ́rìndínlógójì ni ẹ kọ́ wọlé bàbá wa òyìnbó olórin Kingsley Evangelist Kingsley Ogunde orí yín o ẹ kú àbọ̀ sórí ètò ara àwọn olórin tán di Maryland tán di Delaware tán di New York mú nìyẹn o ara àwọn bàbá wa nu Kingsley Ogunde ẹ káàbọ̀ sórí ètò mórí yín Rebecca lọ́pù Dawolo ó kí yín o olùsímú yín Jésù lolúwa olùsímú àlejò wa torí iná tá a tẹ̀lé wọn bí ó lè yan wọn iná tá a tẹ̀lé wọn lórí wọn ó lè so èèyàn jiná ẹ má bínú báyìí máa ń kóná borí nù ẹ pé wọn bẹ́ẹ̀ ní Amẹ́ríkà ń bí wọ́n gbé mi wá láti Nàìjíríà wá sí àárín ni tó mọ́ láàkì ooru wọn pé Amẹ́ríkà náà bí ẹ̀yìn sí òun lè ṣe mọ́ 46 ní Yorùbá ó dáa mọ́mí wa wọ́n ní ká bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé àwọn iléèwé díẹ̀ tẹ́ ẹ bá lọ ẹ sọ fún wa kì í ṣe gbogbo iléèwé náà ẹ bá sọ gbogbo ẹ̀ fún wa o díẹ̀ torí àwọn táàrí iléèwé báyìí náà lọ sọ́dún àwọn òpè àgbélé mi náà lọ sùkúù ẹ jẹ́ sáré kí àwọn àlejò yín Táyọ̀ ọmọ ṣe yín mí mo rí yín o Adéríbi gbé Samuel mo kẹ́yìn náà Olúwabẹ́mi Olúwaṣèyí ọ̀rẹ́ àgbà mo kí yín èmi kan ọ̀rẹ́ àgbà kẹ́nìkan ọ̀rẹ́ àgbà ní kí ló dé kẹ́yìn máa halẹ̀ mọ́ mi o ẹ bá wọ́n ní àyẹ̀sọ́ díẹ̀ lára àwọn iléèwé tẹ́ lọ jàre mọ́ mi wa. ẹ dúró tọ̀hún ó di ilé ìgbéjì tẹ́ máa sọ àwọn ẹ báwọn sẹ́yìn náà máa sọ tọ̀ àbáwọn Ìlọrin kó níbo ẹ ti rí tọ̀ ẹgbẹ́ yọ ni níbo lẹgbẹ́ lọ́yọ̀ bẹ́ẹ̀ Ìsẹ́yìn ọmọ ọjà náà ó ní mo rí pé mo rí pé tọ̀ wá òkè tọ̀ Sùnmọ́ Àkìtì ti wọlé lórí péjì yín náà o David A. Crown mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ yes àlejò wa rèé Fẹ́bíṣọlá Abọ́sẹ̀dé Fágbàmíyè mo ti lo ògùn sọ yé mo ti gẹ̀ẹ́tì ẹ̀ so mọ́mí wa ó yẹ sọ iléèwé tẹ́ ẹ lọ fún wa o. Mo lọ sí Methodist Primary School. Ní ìlú Òkìtìpupa. Ìlú Òkìtìpupa ṣé wọ́n máa ń tàkìtì ní ìlú Òkìtìpupa ni. Rárá o. Kí ló dé wá pé l'Ókìtìpupa? Ẹ̀yin náà ò mọ̀.
wọn agbẹ́nìkan wá tó jẹ pé ìlú Òkìtìpupa á wá sọ ìdí ẹ̀ fún wa tẹ́lẹ̀ pé ní ìlú Òkìtìpupa pé wọ́n máa ń ta Òkìtìpupa ni. ó dẹ̀ kí n béèrè lọ́jọ́ yẹn o that's true okay alright. Ṣówọlé Tósìn Ọdúnayọ̀ ẹ kú àbọ̀ mo rí yín. Akíntúnwá Fadékẹ́mi Eunice mo kí gbogbo yín David Akram gbogbo yín mo kí ẹ wo mo mọ̀ pé àwọn lọ́wọ́ fáànù yín àbí kẹ́hìn pé bóyá yín máa ń sọ́nà celebrity yín ò la gbé wá lórí ètò lónìí mo rí bẹ́ẹ̀ yín wọlé ẹ̀yin ti London ẹ̀yin ti New Jersey ẹ̀yin ti Philadelphia gbogbo yín mo rí ẹ kú àbọ̀ yes so ẹ sọ díẹ̀ fún wa ẹ ti ẹ lọ iléèwé kan ní Òkìtìpupa. Ìbẹ̀rẹ̀ náà ni mo ti lọ sí secondary school. Ìbẹ̀rẹ̀ náà ti lọ secondary school lẹ́yìn yẹn ń kọ́ abẹ́yìn ìṣẹ̀lẹ̀ sọ fún wa nù ẹ̀sọ̀ yìí tẹ́lá ti fẹ́ transfer lóríṣiríṣi títí tí gbogbo ẹni dóhun òun lẹ́gbọ́n yẹn o tó wá fẹ́ kọrin ó lè sùkúù you have to go to school ó lè sùkúù. But mo end up sí Gateway Polytechnic. Abẹ́òkúta ni wọ́n mọ̀ ká wọn bí ìbàjẹ́ mọ́ yòókù wọ́n láwọn lọ sí Gateway Polytechnic ní Abẹ́òkúta níbi abẹ́tò pé Abẹ́òkúta làwọn èèyàn máa ń sápamọ́ sí ibẹ̀ náà ti lọ school ẹ ṣeun mọ́ mi wá ẹ̀wọ̀n wá ní kábẹ́ẹ̀lì lọ́wọ́ yín pé orin tẹ́ ń kọ yìí o báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin tẹ́ ń kọ yìí ná kí ló sún yín dèdí iṣẹ́ orin tẹ́ ń kọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ ńlá lẹ bèrè yìí o. Ẹ jẹ́ sáré kí àwọn èèyàn wá tán wọlé yìí o mo rí yín o Kọ́láwọlé Àkànní Fádèyí ẹ kú àbọ̀ Amos Olúwọlé Ọmọ́túndé mo kẹ́yìn náà o Ọládùnní Olúwayọmí Awólùsì ìyàwó Èkìtì mo rí yín ẹ wo ọmọ Oǹdó Ẹ̀gìn ọmọlẹ̀ Olújì la gbé wá síbí yìí o mo rí wọn Olúwafẹ́mi Oṣùọlálé OOI ẹ kú àbọ̀ gbogbo yín la kí Olúwatóyìn Mákinwá mo kí yín Ọláwùmí Ògúndágbẹ̀dẹ àbí Ògúndágbẹ̀dẹ àwọn olólùfẹ́ yín pọ̀ gan Ọláwùmí Ògúndágbẹ̀dẹ gbogbo yín la kí yes Princess Rebecca mo sì kí yín o mo ní báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin tẹ́ ń kọ yìí ṣùgbọ́n orin ẹ wo wọ́n kọ orin eléyìí dóná ẹgbọ́n náà ẹ wo. ẹ̀yẹ́ àbá mi mo kí ọ kí ọ. Èmi gan mo kí ọ kí ọ. Ẹ tó máa kí Aya Adébáyọ̀ òyìnbó lépo. Ẹ já béèrè pé bó lẹ ìbẹ̀rẹ̀ iṣẹ́ orin. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní 2012. 2012 bí ọdún mẹ́fà sẹ́yìn nù. Mo calculate ẹ̀. Nítorí orin kọ́ ni mo fi bẹ̀rẹ̀ pàṣẹ. Ok kí ẹ bẹ̀rẹ̀ pàṣẹ. Stage ni mo fi bẹ̀rẹ̀. Ẹ bá ń ṣeré eré orí ìtàgé Jesus ẹ bá ṣe lórí ìtàgé ẹ máa ṣeré fún wa ń bí lónìí ọwọ́ báyìí ó wà dójú ẹ̀ wọ́n lérè ìtàgé làwọn fi bẹ̀rẹ̀ o pé orin kan kọ́ làwọn fi bẹ̀rẹ̀ ó yẹ ká máa sọ fún wa story yẹn ti ń jọbọ̀ báyìí nígbà wọn ṣeré orí ìtàgé wọn á wò pé orin eléyìí ó mọ̀ yẹ káwọn sọ di style táwọn èèyàn ò kọ kẹ wọn á jù sí àbí bẹ́ẹ̀ kọ́ ó yá ẹ wá bá bọ̀. nítorí láti kékeré mo nífẹ̀ẹ́ sí orin gan. sí orin gan. o ti bá sùn gan. ó yẹ kí n fún yín rúkẹ̀rẹ̀ gan kẹ́ẹ̀ fi rúkẹ̀rẹ̀ wà kẹ́ẹ̀ fi rúkẹ̀rẹ̀ jó. bẹ́ẹ̀ ok. àti church àti gbogbo ẹ̀kọ́ síbi mo lè máa lọ lójú títì kí n máa fọ́ra mi kọrin kí n máa jó lójú láìsẹ̀ ní tó ń lùlù. so everybody ti mọ̀ mí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àti mo wá wọ film industry nígbà yẹn tí mò ń ṣe eré orí ìtàgé mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́. bẹ́ẹ̀ni. so mo wá wò pé orin yìí tálẹ̀ǹtì tí mo ní yìí kò dẹ̀ gbọ́dọ̀ kú mọ́ mi lára. kò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ eli kabikabi. bí a kì í lọ lórí gospel line. so ìgbà tí mo wá dé ilé mo kàn lọ ọ̀nà lìdè sílùú wa so lára àwọn àgbààgbà kan wọ́n kàn nífẹ̀ẹ́ sí mi wọ́n wá pè mí wọ́n wá ní àwọn dẹ̀ láìkì gbogbo bí mo ṣe ń ṣe káwọn òṣèré wá sílùú ṣe gbogbo ẹ̀ ní pé ṣùgbọ́n nǹkan kan ṣì wà táwọn rò pé yẹ kí n máa ṣe tí mi ṣe wọ́n ní kí nìyẹn wọ́n ní orin mo ní èmi náà máa orin pé kódà mo ti gbìyànjú ẹ̀ ó jọ pé kí n wọ stúdíò lóko wọ́n wá nírú orin wo máa sọ fún mi pé gospel wọ́n ní mi ṣe kọ ìbílẹ̀ pé ìbílẹ̀ làwọn eléyìí ìbílẹ̀ làwọn eléyìí
Mo ní mi ò gbédè pé ìwọ̀nba díẹ̀díẹ̀ ni mo gbọ́ nínú. Ẹ̀dùn ẹ̀ pé ìlú wa lọ́run lẹ dàgbà sí. Ní kẹ́yìn ṣẹ́yìn orò ọba wẹ́rẹ́ bí mọ́kọ́ ṣẹ́yìn. Wọ́n wá ní pé pé kí n jọ kí n wo nǹkan tí mo lè ṣe sí. So bí mo ṣáà ṣe lọ nínú research ni mo ṣáà lọ bá àwọn kankan béèrè tá bá ń ṣe nǹkan báyìí ọkàn bẹ́yìn. So bí mo ṣe come up pẹ̀lú ọ̀rọ̀ àdé àyẹn nìyẹn orin yẹn. Kí lẹ wá ń pe irú orin yìí kí ni orúkọ tẹ́ ń pe orin yìí? Indigenous music. Indigenous orin ìbílẹ̀. Ìbílẹ̀. Ó lẹ́gbọ́n yẹn o. Wọ́n láwọn láàkì àti máa kọrin táwọn bá rìn gan-an máa ń kọrin tó bá lọ pọ́nmi gan-an wọ́n máa kọrin. Ó tẹ̀ lọ́jọ́ kan báyìí wọ́n ní wọn lákà wọ́n dá kàrà bọ̀ báyìí orin náà kọrin wọ́n dẹ̀ gbá kàrà lẹ̀ wọ́n dẹ̀ jó lọ wọ́n bá padà wọ́n ti gbá kàrà lọ. Ẹ wo yóò bá dáa fún yín mọ́mí wa. Princess Rebecca mo kí yín o. Chief Rotimi William Fadoju mo kí yín. Ruth Animashaun ìyá ẹwà bó ní iṣẹ́ wà ẹ kú àbọ̀ wọ́n ní Merry Christmas ẹ̀gbọ́n. Alhaji Kago mo rí yín o. Àti sọ̀rọ̀ mo lẹ́ ń bọ̀ lórí ètò Alhaji tó máa ń ṣìpù ẹrù lọ sí Nàìjíríà lélẹ̀ ìkéde táyì tí sanwó fún un o ń bọ̀ wá gbowó mi Alhaji Kago Mahogany Deroso mo rí yín ẹ kú àbọ̀ ẹ wá àlejò wa tòní ó kọjá bí kíáfù ilẹ̀ Olújì láti lọ mú wọn wá báyìí kọ́ ní ilẹ̀ Olújì náà kọ́ tó Oǹdó àwọn ẹlẹ́rìí yẹn o wọ́n ti ṣe àwo tó ti pọ̀ lóríṣiríṣi Alhaji Kago thank you Merry Christmas ní máa pè yín lẹ́yìn ètò àgbúrò discussion Afọyẹbí Kàfáyà Akínkùọwọ́ Atọ́yẹbí ni Atọ́yẹbí Kàfáyà Akínkùọwọ́ ọmọ ní ẹ̀yin wà pé fún àwọn ẹmọ́jẹ̀ ń ṣe orúkọ ń pe ó dàbí orúkọ Oǹdó nù àbí ẹmọ́jẹ̀ yìí ni ó lọ yọ o gbogbo yín mo kí o ẹ wo báyìí ń gbádùn mọ́mì wa lọ yìí ẹ dákun ẹ jẹ́ sáré dọ́dọ̀ àwọn onípọ̀nwó ètò wa ò torí ibẹ̀ náà dájú mọ́ rí kọ́bọ̀kọ́bọ̀ bẹ̀rẹ̀ mọ́ rí kọ́bọ̀kọ́bọ̀ tá a fi ń ṣètò ẹ jẹ́ sáré dọ́dọ̀ àwọn onípọ̀nwó ètò wa bá ń gbóhùn sókè dákun ó yá. Ọba ọlá. N ò tẹ ẹyin kọ́ra fẹ́ kẹ́ kọrin àgídóde ó yá. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá tó Sọ́wọ́nyá ti dóde o Sọ́wọ́nyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn kọ́dà gbọ́ngbọ́n ẹ̀kọ́ sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mísì ètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́ sọ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn kọ́dà gbọ́ngbọ́n ẹ̀kọ́ sí i. Sọ́wọ́nyá ti dé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdúrà rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV. Baltimore Maryland ayẹsẹ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is still Baba
Balonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Balonta Production, the ultimate in audio visual. Bó ṣe jẹ́ náà nìyẹn orí ètò Ṣọ́wọ́nyá lẹ́wà láti Dayo Agboola rédíò TV. Àlejò wa Fẹ́bí Ṣọlá Abọ́sẹ̀dé Fágbàmíyè àwọn ẹ̀ ń gbọ́ yẹn. Ó kọjá bẹ́ẹ̀. Tó o bá lọ sájò tó o bá lọ́wọ́ èèyàn gidi ọpẹ́ olóore. Ìlànà yìí dúró kàpépà wá dúró jayé mi o. Kọ́sọ̀mà dáadáa ni mo gbọ́ yẹn. Kọ́sọ̀mà dáadáa ni. Ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ́mọ kọ́sọ̀mà dáadáa ìwọ ọmọ kọ́sọ̀mà dáadáa. Mo ní ẹ pè wá sórí ètò. Ọlálẹ́kan Aláyùbá òyìnbó olórin. Mo sọ bẹ́ẹ̀ yẹ̀yẹ̀ pé ní January 12 Ọlálẹ́kan Aláyùbá ló máa kẹ̀lù sí wa nídìí níbi tá a ti ṣe láti fún òkúnnù. Bẹ́ẹ̀ ni Ọlálẹ́kan Aláyùbá òyìnbó olórin. His Royal Majesty Mr. Gado. Hello, I can see you. Maria Omídíyà Ọ̀jájú ni mo kí yín o. Ìyá Michelle, how are you? Samuel Agọ́lọ̀ mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. Ọlá Ògúnyẹmí mo kí yín. Ọlọ́run gbóhùn mi Kẹ́hìndé ẹ kú àbọ̀. Yes. Okay now. Ẹ jẹ́ padà sórí àwọn ìbéèrè wa tá à ń béèrè lọ mọ́mí wa. Wọ́n ní ká béèrè lọ́wọ́ yín pé ta ni ọ̀gá tẹ̀lé ló kọ́ yín lórin o. Wọ́n tún fi rẹ́rìn-ín. Ẹ̀yin ò lọ́gàá ẹ̀yin ò lọ́gàá. Ẹ̀yin ò lọ́gàá kan Ọlọ́run nìkan lọ̀gá wa. Ọlọ́run ló kọ́ mi ní Ọlọ́run ló fi orin sí mi lẹ́nu. So ẹ̀yin ò bóri ilé lọ́wọ́ anybody. Ẹ̀yin kàn píkì ẹ̀ tí nínú. Ẹni tó kọ́ mi níṣẹ́ eré orí ìtàgé tí mò ń ṣe. Bẹ́ẹ̀ni. Bí ọ̀gá mi Wálé Ilẹ̀bíyìísí ni. Wálé Ilẹ̀bíyìísí ni. Ọmọ sí ọmọ Allen. Ọmọ Allen. Olùkọ́ yín ní iṣẹ́ eré orí ìtàgé. Àmọ́ ní iṣẹ́ orin. Iṣẹ́ orin. Ẹni tí ó dúró tì mí gẹ́gẹ́ bí pòdúsà mi. Pòdúsà. Bẹ́ẹ̀ni ìyẹn ni ọ̀gá mi Sọ́ọ̀lì ọmọ Gbọ́lágadé. Sọ́ọ̀lì ọmọ Gbọ́lágadé. Èèyàn mọ̀ wọ́n sí Ògbólúkẹ́. Ògbólúkẹ́ tẹ́ bá ń gbọ́ wa o. Ẹnìkan ló lẹ̀ dúró ti àwọn gbọ́gbọ́gbọ́ yìí o. Ẹ ṣeun. Olúwa ṣeun fún mi. Ọládìméjì mo rí yín o ẹ ṣé. Mary Ìwà Adéwọlé ẹ ṣeun àdúpẹ́. Mọ́mí wa wọ́n náà béèrè pé níbo lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí o. Ṣé Amẹ́ríkà lẹ̀ ń gbé ni àbí Nàìjíríà àbí France àbí China? Níbo lẹ̀ ń gbé? Rárá, Nàìjíríà ni mò ń gbé. Nàìjíríà lẹ̀ ń gbé. Ẹ kàn wá sí Amẹ́ríkà ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ní béèrè pé níbo làwọn ibi tẹ́ ẹ ti rìnrìn àjò lọ. Dúró èmi nísìnyí báyìí mo lọ sí Asia mo lọ sí Europe mo lọ sí Africa mo lọ sí North America mo lọ sí inú òkun Atlantic Ocean mo tún fò kọjá lórí Pacific Ocean mo tún lọ sí India so àwọn ibo lẹ́yìn ti rìnrìn àjò dé ẹ̀rọ fún ìpúrọ́ nù o ẹnu òpúrọ́ ìṣẹ́jẹ́. Mo ṣàmọ̀ pé ní gbogbo ilẹ̀ Nàìjíríà. Ẹ ti ní gbogbo ẹ̀ tán. Bóyá la rí state kan bóyá ló lè pé méjì. Tẹ́tí lọ. Tí mi sí ìlú. Ẹ bá lọ sí Èkìtì state. Kẹ́yìn mọ̀ sí Èkìtì. Ẹ̀yin mọ̀ sí Èkìtì ọmọ ẹlẹ́gbọ̀n ní òru ọmọ ẹlẹ́sọ̀ gidi gbọ̀nà ṣọ́nà èso kàmú ní ọmọdún àṣà ti jiná ọmọ ọwọ́ ọmọ ẹkùn ọmọ orí mi dé ìwú orí mi wú ẹ̀yin débẹ̀ yẹn rí. Mo máa yé gbajú mo mọ ìṣó mo mọ gbogbo ẹ̀ mọ̀ àwòdà ẹ̀tìrà dárúkọ àwọn ìlú ẹ̀tìrà Yẹmí Fọláhàn Vincent mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ aya ẹni afẹ́ Ògúnmákinwá mo kí yín o ẹ kú àbọ̀
ẹ bá ti da sẹ́ẹ̀tì bí mo ní ẹ máa táàgì ẹ máa táàgì ẹ gbé dání èmi ẹ ń táàgì ẹ bí ẹ ǹlẹ́ o àríyìn yẹ́sìkẹ́ ó dáa the next question wọ́n ní ká béèrè pé yẹ́sìkẹ́ ẹ ti sọ èmi lè sọ méjì bẹ́ẹ̀ ẹ travel lọ Nàìjíríà ẹ travel lọ wá sí Amẹ́ríkà ẹ rí tó mo try fún ọ méjì ẹ dé United Kingdom gbogbo ẹ̀ lọ ṣá ẹ wo ẹ̀yin ẹ̀yin wọ́n ti lọ sí gbogbo ẹ̀ lọ ṣá àwọn bíi Ṣakí bíi Ìṣẹ́yìn bíi Ẹbẹdí bíi Làlátẹ̀ bíi Ìbàràpá méje gbogbo bẹ̀ wọn ti lọ. àwọn tì í náà. ẹ bá kí wọn àwọn tì í wọ́n kí yín ẹ̀yin tì í. ẹ̀yin tì í náà á kí yín o. ṣé láfíà mo rí yín o ṣé láfíà lẹ́yìn náà ń wò mí báyìí. láyọ̀ la mo ríra wa. ẹ ti rí báwọn òyìnbó pati ti rárá àpótí ìṣẹ̀gẹ̀ kòkó tó ń dá mi yìn wọ́n yí ògiri náà kíkẹ́ náà wẹ̀ tàn yẹ́nyẹ́nyẹ́. Flọ́sì Abíọ́dún mo kí yín o ẹ kú àbọ̀ ẹ wo àlejò wa tòní ó kọjá bìkẹ́fù ọmọ ilẹ̀ lójì ni wọ́n o àwọn nífẹ̀ẹ́ bí Ṣọlá Abọ́sẹ̀dé Fágbàmíyè ẹ wo tó wá jọ Friday ní KOF Cafe ní 4869 Glendale Road Bowie ní Maryland níbí ibẹ̀ láti máa yẹ pátí fún wọn ní Friday bàbá wa Sá Millionaire ṣé ẹ ti gbọ́ Sá Millionaire rí nígbà ìwà kékeré ẹ gbọ́ Sá Millionaire bàbá Sá Millionaire àwọn náà ń bọ̀ lórí ètò àwọn náà wà kàn dùsù àǹdí ní Friday ẹ gbọ́dọ̀ mí sí ẹ ọ̀fẹ́ lówó wọlé ọ̀fẹ́ ni ẹ kàn débẹ̀ kẹ́kàn gbádùn ara yín ẹ kówó tẹ́ẹ̀fì náà yàn lórí wa ẹ̀sẹ̀ yá lè bàbá ló ń ta láyé náà Fẹ́mi-Ṣọlá lówó tẹ́ẹ̀ náà Sá Millionaire lówó ẹ̀mẹ́ ìlémi náà lówó àbí pé mẹ́jẹ Ọlábọ̀dé Ezekiel mo kí yín o ẹ kú àbọ̀ àwọn èèyàn wọ́n lákẹ̀ Bùkọ́lá Adébáyọ̀ mo kí yín o wọ́n ní please check Òsì Èkìtì language now kí n sọ ṣẹ́bi náà ní ìsòdì ẹ̀yin náà ní ìsòdì alákòóbá ẹ rò pé Èkìtì abroad lè mí. Fẹlá báńkì mo ṣe òkànlé mo rí ẹ. Adédayọ̀ Bákàrè wọ́n kí yín o Fẹlá báńkì ògbó yín náà kí máa sọ èdè Èkìtì ẹ má wọrí ẹ̀yẹ ní sùúrù ẹ má kánjú o ẹlẹ́kẹ̀jú ẹ̀rọ dúró bá máa sọ èdè Èkìtì ẹ bàbá yìí mo ṣe lẹ́jọ́ mo fi èdè Ìjẹ̀ṣà mo fi ṣe program láti bẹ̀rẹ̀ dé parí tó bá di ọjọ́ mi náà máa fi ti Èkìtì máa fi ṣe program láti bẹ̀rẹ̀ dé parí Bùkọ́lá Adébáyọ̀ wọn ni bàbá ló ń ta èmi rẹ̀ nì ẹgbẹ́ èmi ní kí n fi èdè Èkìtì sọ ó dáa èdè Èkìtì máa fi rẹ̀ wọ́n máa ń bèrè lọ́wọ́ yín láti fi ṣe lọ. èyí mi ọtọ́ ábọ̀ mélòó kí n ti ṣe ọtọ́ ábọ̀ mélòó kí n ti ṣe bẹ́ẹ̀. sórí ábọ̀mù yìí mo tún ṣe tó mẹ́wọ́. ó tójú ẹ̀ wọ́n ní speaking talk so yẹ́rì kan tẹ́ dálẹ̀ o ẹ̀lẹ́ dálẹ̀ o ó yẹ ẹ̀jẹ̀ ká máa fà èmi ò mọ̀ ṣe Èkìtì ẹ̀yà máa sọ Oǹdó àtìlẹ̀ Olújì let's go there ẹ̀yà átábọ̀ mélòó kí n ti ṣe bẹ́ẹ̀ yìí. ẹ̀kí kan ṣàánú torí àwọn tí wọn gbọ́ èdè wa. àwọn máa gbọ́ wọ́n máa lọ́ra translator nìyẹn àwọn èèyàn náà tì mí pé kí n sọ èdè ẹ rò pé Èkìtì abroad ní mí ni authentic lèmi wọ́n ní àwọn tábọ̀ mélòó tẹ́lẹ̀ ṣe. ó ti tó ábọ̀mù mẹ́rin sí márùn-ún Jesus Akínbọ̀bóyè Joshua Sílẹ̀ọlá òkì yín o ẹ̀kú àbọ̀ yes wọ́n ní ó ti tó ábọ̀mù márùn-ún táwọn ti ṣe o ǹjẹ́ ìdárúkọ mẹ́ta péré fún wa ń bẹ̀ mẹ́ta péré. mo kọ́kọ́ ṣe ìwà pẹ̀lẹ́. wọ́n ṣe ìwà pẹ̀lẹ́. bẹ́ẹ̀ni mo tún ṣe gbọ́ tèmi. wọ́n ní ká ṣe gbọ́ tèmi olómi gbọ́ tèmi tágbó gbọ́ ti yín òló náà nìyẹn o. Ọlọ́run ni. àjọlọ ni àbó lo. bẹ́ẹ̀ni Ọlọ́run. olo excuse me olo olo Ọlọ́run olo náà ló bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. ó dá o wọ́n yà ní kí ẹnìkan gbọ́ tàwọn ìkẹta wa ń kọ́. mo ṣe ìṣísẹ̀. ìṣísẹ̀. bẹ́ẹ̀ni ìṣísẹ̀. ẹ̀sìn gbọ́ bẹ́ẹ̀ wọ́n ṣe ìṣísẹ̀ wọ́n náà ṣe márùn-ún mo ti ní kí dárúkọ mẹ́ta ń bẹ̀. Evangelist Adélẹ́gàn Isaac Olúwa ló gbọ́n Ọ̀rẹ́nzò mo kí yín o Dayọ̀ Akínbísẹ́yìn àwọn olókọ mi nu àwọn èèyàn tá ń jẹ Dayọ̀ àpọ̀ àbí méje péré là ń jẹ Dayọ̀ àbí méje péré àwọn Dayọ̀ olójú àwọn ẹgbẹ́ Dayọ̀ ó ní kan tó máa ṣe ok ọmọ bá yín nu ok Ọlọ́run gbóhùn mi Rashidat múrẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa
Rashidu Af. Aya Kẹ̀nẹ́tò. Rashidu Af aya Kẹ̀nẹ́tò ebi káwọn lọ bẹ́ẹ̀ o wọ́n gbé sí lẹ́nu ni o. Rashidu Af aya Kẹ̀nẹ́tò arí yín o wọ́n náà wọ́n kí yín o ẹ pẹ̀lẹ́ dáadáa Agboola rédíò TV náà lẹ́ ti ń gbọ́ wa o ètò Sówónyá ló ń lọ lọ́wọ́ òun ló ta atẹ́gùn láàmú ibikíbi láti ń gbọ́ wa àlejò ayọ̀ àlejò wa lórí ètò lónìí ìyá wa Fẹ́bí Ṣọlá Abọ́sẹ̀dé Fágbàmíyè àwọn rèé àwọn olórin Oǹdó orin ìbílẹ̀ ẹ bá gbórin yẹn òkì wọ́bọ́bọ́ ẹ̀bọ́. Ọmọye mú gẹ́gẹ́ ọmọ àjòyè kan bẹ̀ sọ́là ó ti kékeré tàbí láyé òjòkó làbí ògùn ó gbéyàn aláṣejù fájá ó ti di aláṣejù tóbi ẹni òdùn wọn gbọ́dọ̀ wí lábẹ́ bàbá irun bí wọn ọmọdé sùúrù èèmọ̀ wọ ibẹ̀ bàbá èèmọ̀ kòtókòtó ẹ̀bí nàná. Wọ́n ni wọ́n speak in tongues nílẹ̀ yẹn. Ẹ wo báyìí speak in tongues yẹn tẹ bá fẹ́ ábọ̀mù yìí máa fi nọ́mbà tẹ máa pè wọ́n sí wọ́n sì wà lára àǹdì kan tó máa lọ sí Houston Texas máa fi nọ́mbà tẹ máa pè wọ́n sí máa fi wọlé. Amúlùdùn Talking Drummer Mr. Jíire ẹ kú àbọ̀ àwọn tèmi àwọn àwọn bàbá ló ń tà mọ́ níbẹ̀ ṣe wọlé God bless you mo kí yín Awónúsì Ọlọ́ládé mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ James Coker Nàmọ́ní Mr. Money Awóní Ọlọ́ládé ẹ̀ṣẹ́ Àjàyí Adékúnlé Fadékẹ́mi ọ̀rẹ́ mọ́mí wa dùn o James Coker mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ yẹ́sìkẹ́ Zumbo Akiti wọ́n ní Ọmọládé welcome ta ló jẹ́ Ọmọládé bóyá nìkan wà tó jẹ́ Ọmọládé tó ti ok ẹ máa kí Ọmọládé o ẹ máa kí Ọmọládé yẹ́sìkẹ́ mọ́mí wa wọ́n ní àwọn béèrè yìí lọ́wọ́ yìí o wọ́n ní lẹ́yìn kẹ́ ẹ kọrin kẹ́ ẹ lù kẹ́ ẹ ṣe orí ìtàgé wọ́n ní iṣẹ́ mi wò lẹ́tún lè ṣe ọmọ yín bẹ̀ wọn àwọn ẹ lè kọrin ẹ lè ṣe ẹ lè eré orí ìtàgé ẹ lè jó iṣẹ́ wo lẹ́tún lè ṣe. Iṣẹ́ tí mo lè ṣe pọ̀. Number 1 ẹ lọ fún mi. Èkíní aṣaralóge. ẹ ṣe mékọ̀pù. Iṣẹ́ aṣọ títà. Ẹ ta aṣọ. Aṣọ òfì aṣọ ìbílẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé kó díẹ̀ wá láti. Bẹ́ẹ̀ni. Èmi lè wá gbà lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀. Àwọn ìlẹ̀kẹ̀ gidi. Bí irú àwọn ìlẹ̀kẹ̀ gidi eléyà yìí tó kí. Àwọn ìlẹ̀kẹ̀ tiwantiwa. Authentic. Ṣé ògbẹ̀ lẹ́kọ́ wá? Ẹ wò ó tẹ́wọ́ bá rẹ̀ lẹ̀kẹ̀ kó tó di pé wọ́n tà tán wọ́n lọ Houston Texas ibẹ̀ náà ti máa bò ó ẹ pè mí àwọn ìlẹ̀kẹ̀ tó kí báyẹn rí àtàwọn ẹ̀gbẹ́ ọrùn àtàwọn òfì ẹ̀ ẹ́ tí wọ́n sọ lọ. Ẹ sanwó kéde o ẹ sanwó kéde. Mo dẹ̀ túmọ̀ nípasẹ̀ printing. Àkàtẹ̀wé bẹ́ẹ̀ ni. Graphics yẹn ẹ mọ graphics lórí kọ̀mpútà mi. Graphics kan. Ti printing àwọn igi wọn pọ̀lọpọ̀lọpọ̀ lithography nǹkan kan. A ṣe jọ́tà. Collation gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Abẹ́gbà nǹkan bẹ́ẹ̀ yẹn a fẹ́ ṣe roll up a fẹ́ ṣe flex a fẹ́ ṣe gbogbo yẹn. Ẹ túmọ̀ yẹn ṣe. Bẹ́ẹ̀ ni. Mo dẹ̀ túmọ̀ nípa iṣẹ́ irun ṣíṣe. Iṣẹ́ hairdresser àwo ti dé ṣé torí yín ẹ̀yin náà lẹ́sẹ̀. Rárá. Wọ́n bá yín ṣe ni. Kí ló yẹn yóò lè ṣe fúnra yín. Nítorí gbà tí iṣẹ́ eré orí ìtàgé torí mo tún ní troupe ijó. Ẹ̀dùn láwọn dancing troupe. Jesus ẹ̀ kó wá ẹnìkan náà dábọ̀ kí ló dé eré kúmọ̀ gbúdú fi jẹ́ díẹ̀ ní ọ̀dà sáàmì. Ìṣiṣẹ́ ló máa ń ṣe ìtẹ̀lé. Step by step ni. Step. Charles Adédìran mo kí yín o Láre Aríbánúsì mo kí yín ẹ kú àbọ̀. Ẹ wò mọ́mì wa wọ́n ní lábàáyé yẹn kọrin làwọn ń jó làwọn ń ṣeré orí ìtàgé làwọn ń ṣerun làwọn ń taṣọ làwọn ń tàlẹ̀kẹ̀ gbogbo ẹ̀ màá fún yín nọ́mbà wọn ẹ lè pè wọ́n lẹ́yìn ètò tàbí tẹ́ ẹ bá tiẹ̀ gẹ́tì nọ́mbà yẹn dáadáa ẹ̀yin ẹ ti pè mí sórí 443-760-8578 gbọ́dọ̀wọ́dọ́wọ́ báyìí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ béèrè lọ́wọ́ wọn ẹ pè wọ́n Angel Aris Akasiyu ẹ kú àbọ̀ Dolly Posh Dọ́lápọ̀ Akínlẹ́yẹ Prince Tọ́mọrí Jàbítà gbogbo yín mo kí wọ́n kà ń kí yín ni wọ́n wọlé àwọn olólùfẹ́ yín pọ̀ gan o ẹ wo ẹ pè sórí aago 443-410-2427 443-410-2427 kẹ́ ẹ lè bá àlejò wa sọ̀rọ̀ ká lè mọ̀ pé ẹ̀rí wọn lóòótọ́ ẹ̀sìn gbọ́ nǹkan tá à ń sọ àmọ̀ pẹ́ẹ́n táìpù náà àrípẹ́ẹ́n táìpù ẹ̀ ṣe ṣùgbọ́n ẹ pè wọ́n sórí aago yẹn 443-410-2427 ẹ lè ní kàn kọrin kan fún yín ẹ lè ní kàn kì yín àyè ẹ wà tó dájọ́ tẹ bá rí wọn tàbí wọn náà kì yín á gbowó lọ́wọ́ yín ṣùgbọ́n bí báyìí ẹ wá ti sanwó gbẹ
Dayọ̀ Agboola rédíò onísanwó ẹ̀ tó ẹnìkan kì í ẹnìkan kọrin fún yín lọ́fẹ̀ẹ́ ni ẹ pè wá wọlé 443-410-2427 ẹ ṣe mọ́mí wa wọ́n ti ń béèrè pé ok ẹ tó fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbé kù. nínú iṣẹ́ tí mo yàn láàyò. Yes. ní iṣẹ́ eré orí ìtàgé yẹn. Ok. mo ti ṣe. movie. bẹ́ẹ̀ tó pọ̀. alágbéléwò. tẹ́ báwọn èèyàn ṣe àbí tẹ́yẹ tó jẹ́ ti. tí mo ṣe fúnra mi. so tó jẹ́ èyí tí mo kọ́kọ́ ṣe ní Obitun. so ẹni ṣe ju ẹyọ kan lọ́la ẹ sọ yẹn o. bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ la ti ṣe. mo ti ṣe méjì. sọ olórin nìkan làwọn agbọ̀n yìí sí. ṣé ẹ rí i pé ìwọ wá gbẹ́ja tó kí bọ́yẹ̀ ń ṣeré orí ìtàgé náà ń kọ́ ni wọ́n láwọn ṣe móvì méjì tó yẹ pé àwọn gangan náà ní òkè pé ìbá lọ fíjọ bẹ́ẹ̀ pé ẹjọ́ ẹjẹ́ ń ṣe crowd ẹjọ́ ẹjẹ́ ń ṣe supporter ẹjọ́ ẹjẹ́ olórúkọ gan máa ń pè wọ́n àwọn tí wọ́n bá tètè part waka pass èyí pé waka pass tó yẹ pé àwọn gangan náà ní móvì yẹn wọ́n ní kan Obitun ìyàwó ló máa ń jẹ́ bẹ́ẹ̀ lédè Èkìtì àbí. bẹ́ẹ̀ni. Obitun ìyàwó mọ̀ nǹkan bí àwọn èèyàn ti pè wọlé ṣe yóò bá ń dá fún yín ẹ̀jẹ̀ pè wọlé òun yẹ́sìkẹ́. ẹ káàsán o ẹ káàsán orí ètò Ṣọ́wọ́nyálẹ̀ wà o orí ètò Ṣọ́wọ́nyálẹ̀ wà yìí o ẹjọ́ ta là ń bá sọ̀rọ̀ o. láti Texas ẹ ṣeun bàbá wa o ẹjọ́ kí lorúkọ yín. Bàǹkì Bánkọ́lé àwọn bẹ́ẹ̀ kí àwọn awo yín nìyẹn. ọmọ Ògbólúbodè lọ́bì. ó kí ọ. Ògbó kọ́wọ́ bàbá kẹta. ó kí ọ ó gùn mí. àbí o kí n sì rí o. ṣé o ṣé àlàáfíà mo bá wọn yín o. iye tí mi kẹ́ ń bẹ̀ àmọ́ mi kẹ́ ń bẹ̀ o. wọ́n ti dàrú bọ́ lójú wọ́n ti dàrú. o ṣé o thanks for calling. ẹ ṣeun o bàbá wa ṣé o. ẹ máa tún sórí ètò wa ní every Monday to Friday. ok ẹ béèrè kan ok ẹ bá béèrè lọ́wọ́ wọn. ẹ ṣé o God bless you ẹ ṣeun bàbá wa Bàǹkì Jùmọ̀kẹ́ Adéwùmí mo rí yín bẹ́ẹ̀ yín wọlé o láti Nàìjíríà ẹ kú àbọ̀ Angel Aris mo kí yín Àdìgún Samuel ọ̀nà mi olójú abo àbúrò mi kan báyìí bò ní Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ àwọn tèmi láti Canada ẹ kú àbọ̀ ẹ wò ọmọ Òǹdórè ọmọ ilẹ̀ Olújìrè orí ìbílẹ̀ ni kúlẹ̀ bí kúlẹ̀ bò ní ẹ mọ̀ kú àbọ̀ ẹ wò Ṣọlá Aládé Adésọjí Táyọ̀ David Bàǹkì mo rí yín o ẹ ṣé ẹ máa wo orí ètò wa láago kan Monday to Friday aago 7 láàárọ̀ Sunday Saturday nìkan a máa wà pátí so àìṣe àwọn program yẹn pẹ̀lú aago kan Monday to Friday aago kan àti láago 7 láàárọ̀ Sunday ẹ ṣé mọ́mì wa ṣé a ti pe àwọn èèyàn yẹn torí pé ìfẹ́ miss anybody o torí láfta ètò wọ́n ó ṣe bẹ́ẹ̀ rí mi rí àwọn èèyàn wọlé tá a pè wọ́n ní àwọn tẹ́ ẹ láìkì rẹ̀ ń pè pé àwa omi ìyẹn kẹ́ ṣerú ẹ̀fẹ́ yìí náà. ẹ mọ̀ lọ́pẹ́ rí wọn o ẹ mọ̀ lẹ́ẹ̀ rí wọn o àwọn bẹ́ẹ̀ ti ní secondary school. kúlẹ̀ bí kúlẹ̀ wọn ní compliment of the season Samuel Agboola ẹ̀wọ̀ yóò bá dáa fún yín ẹ ṣeun God bless am for you. yes wọ́n wá ní kábẹ̀ lọ́wọ́ yín pé ìgbà mélòó lẹ ti wá sórílẹ̀-èdè Amẹ́ríkà o mọ́mi wa. torí mo rí pé ẹ̀kọ́ nìkan lẹ́ẹ̀kan pé àbọ̀dé Amẹ́ríkà ọmọ sami ọ̀sàmí sọmọ o ìgbà mélòó lẹ ti wá l'Amẹ́ríkà. gbọ́ Yorùbá mọ́ nọ́mbà kíni nọ́mbà 6 nọ́mbà 5 fún àgbọ̀ Yorùbá ẹ̀rí Amẹ́ríkà lẹ́ti wá yẹn ó ti Americanize wọn fún àgbọ̀ Yorùbá. mo fẹ́ ní ọ̀nẹ́dẹ̀ mi ẹ̀kẹ́ òyìn máa wá gángan yìí. yìí dára nù ká lè sọ ní ògidì Yorùbá ẹ sọ lédè yín. ẹ̀kẹ́ omi èyí. ẹ̀ka òǹkà máa wáyé so àwọn tó bá pe ẹ lè pe arú ní Oǹdó ni ẹ̀kẹ́ òun máa wáyé yìí o ó dáa wọ́n lè ka àrùn wá rèé o Ọládẹ́yìndé Ọláṣẹ́yìndé Crown Òbóyè mo kí yín ẹ kú àbọ̀ wọ́n wá ní kí n béèrè pé oúnjẹ wo lẹ́yìn fẹ́ràn jù nínú oúnjẹ tí yóò wà ní ayé yìí o ẹlòmíì gàrí àtẹ̀pà ni jẹ ní. ibẹ̀ gan-an ti wà mẹ́nu lóyún. gàrí àtẹ̀pà ní láti jù. èmi kì í ṣe pé mo fẹ́ràn ẹ̀pà àmọ́ mo fẹ́ràn gàrí. Jesus
tí máa ń gbọ́ ṣẹ́ ó yẹ kí n lọ dáṣẹ́ wòlíì lẹ́ o tí máa wo ṣẹ́ máa tà gan nù. ẹlẹ́kì gàrí kí ẹlẹ́kì máa fi mú dòdò àbí abẹ́ja. anything tó bá wà available. gbàmù wà kékeré mo máa láàkì gàrí àtomi tútù àtẹja ẹja aláàrán yẹn ẹja aláàrán àwọn tó máa ń sá tó máa ń kiri tó máa ń kákò yẹn ni o àjòkó tì báyìí bí olóńgbò. wọ́n nígbà mo wà kékeré gan-an pé tago 5 bá ti lù báyìí. gàrí ni. wọ́n ìgbà wọn ti máa jẹun àtàwọn ọmọ àmúkà ẹ̀ àtàwọn ọmọ àmúkà ẹ̀. gàrí ọ̀dà bẹ́ẹ̀ wọ́n ní gàrí làwọn láàkì o anything àwọn lè fi mú ní alamẹ́ríkà bí ẹ̀wọ́ wà lè dá mílìkì lé lórí kẹ́tù da ẹ̀pà sí kẹ́tù fi ṣúgà sí kẹ́tù omi tútù sí kẹ́tù wá lo ogun ẹ̀pọ̀ kó wá jọ ẹ̀pọ̀ mixture ẹ̀bẹ̀ ó ti di concussion gàrí yẹn nìkan ok wọ́n ní gàrí làwọn láìkì o lẹ́gbọ́n yẹn o wọ́n wá ní kí wọ́n béèrè pé oúnjẹ wo lẹ̀ láìkì ṣé pé wọ́n á jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ kàn jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bí oúnjẹ wo ni. Ọlọ́run sọ pé gbogbo ohun tí Bíbélì ní gbogbo ohun tí Ọlọ́run dáadáa ni kò sóúnjẹ tí mi ò. so every food ló goes. kò sóúnjẹ tí mi ò kì í jẹ tó bá wá náà ni. wọ́n ní ẹni oúnjẹ tó bá ti wá. ọ̀dẹ̀ sílùú tí mi ìdè tí mi ìlé jóúnjẹ wọn kò yẹ bọ pé ìkan ni mo fẹ́ ìkan ni. wọ́n ní gbogbo oúnjẹ ni o làwọn máa jẹ ẹjẹ́ àdúgbò ní kó tó di pé àtúntẹ̀síwájú ó lè kọ́rin. orí wọn lẹ gbọ́ yẹ kò lẹ́nu rárá kò lẹ́nu. mo láti táàkì yẹn o lè bí ẹ 700 times yes kẹ kúlẹ̀ bí kúlẹ̀ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ọmọ wọn láti gidi wo ara àwọn tọ́jọ́ kí oyin pọ̀ dé ara àwọn tọ́jọ́ kí oyin pọ̀ dé ẹ̀yin tẹ́ máa ń jẹ tata tẹ́ máa ń jẹ tata tẹ́ máa ń jẹ tata lọ́dọ̀ mi. Àyànṣọlá Christiana Olúwafúnkẹ́ òkìyí o baby sister ẹ pẹ̀lẹ́ Robinson Abímbọ́lá mọ̀kẹ́yìn náà Adéwálé Ọlọ́lá àwọn ọmọ jẹ tata ń dùn wọn ọba adigidi ni pẹ̀lú UK ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tèmi nu àwọn bàbá ló ń ta ẹ kú àbọ̀ mo kí yín o ẹ kú àbọ̀ ẹ gbọ́ mi kọ́sọ́mà dáadáa ni kò rẹ́nu akádàgbàjọ wọ́n tún máa jó Friday wọ́n máa jó Friday. Gégégégé. Olùgbé padà kó borí sọlẹ̀ àní ò dẹrùn rárá. Adéwálé Ọlọ́lá àwọn tèmi ó ní happy boxing day to you all. Ìkúnlẹ̀ ìbíkúnlẹ̀ wọ́n ní enjoy your show ẹ ṣé gan ni God bless you. Ọlọ́gọ̀dọ̀ Júmì mo kí yín o. Ilé Yẹmí Olúwadayọ̀mí mo kí yín. Ẹ kú àbọ̀. Olólùfẹ́ yín rèé lórí ètò. Ìdájọ́ Agbọ́lá rédíò TV. Ibẹ̀ láti bí Black to the Wall. Olórin yín Fẹ̀bí Ṣọlá. Lórí yín àwọn náà rí lẹ́dọ̀ wa yìí o. Ẹ jẹ́ àdúgbò lè sí ìta ẹgbẹ́ yìí àwọn náà náà kọ́ ẹgbọ́. If you don't speak in tongues, màmá túmọ̀ ẹ̀ fún yín. Wọ́n speak in tongues, wọ́n pèdè fọ̀. Ọba lára fún mi lára yes kẹ. Ọba lára. Obìnrin tí
ọba àrà bó ṣe wàrà nínú àrà Àràwùmí Àráyẹmí ọba tó dára nínú ayé mi ọba tó ayé mi dára. Wọ́n ti lọ́ọ̀ṣì ẹ̀ jù wọ́n lọ́ọ̀ṣì ẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ mọ túmọ̀ ẹ̀ fún ara yín òun ẹgbẹ́ yẹn. Àràjù àrà lọ àdàgbẹ́nà mi dà sí i. Ọba alára màrà mú mi dá o. Ọba alára màrà mú mi dá o bóbe. Ẹ mọ̀ gbá gbogbo yẹn ẹ mọ̀ gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ni ẹ̀rí tó lẹ̀kẹ́ sọ́rùn báyìí àjọ báyìí àjọ báyìí àjọ báyìí. Ìṣẹ̀lẹ̀ wà ó lẹ̀ wà ó. Bá ní kí n lọ mú wá ní àlẹ́yìn stúdíò ní ìbámujáde. Ẹ wò ó tá a bá ní ọmọ tó lọ bẹ́ẹ̀ aago mẹ́jọ òní àṣùbà wà bí. Káyọ̀dé Samuel Olúkáyọ̀dé mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà ṣọwọ́lá lẹ́tò tó ń lọ lọ́wọ́ láti Àgbàlá rédíò TV. Mo ní bọ́tímọ̀ làárí kalẹ̀ sí o Babalota digital studio láti inú lab to the world ògbà ẹ̀tẹ̀ gbọ́ wa ní China wọ́n tàn án tó wọ́n jà ní wọ́n tàn án ẹ̀tẹ̀ gbọ́ wa tán nígbà ẹ̀tàn àwọn táwọn tó máa ń jẹ́ pa ayẹ́lẹ́sẹ̀ gbédè tọ́pọ̀ tó dájá àwọn tó ń tàn án ẹ̀rí àgbédè wọ́n èdè 16 mo gbọ́ mo tún wá lẹ̀ tó tún gbédè 21 kí ló dé yù sí ó dáa mọ́mí ìwà wọn ní ká bèrè pé nínú ayé yìí ọjọ́ wo ni oyin dùn jù yìí ọjọ́ wo ni oyin dùn jù yìí. Babátúndé Lateef mo kí yín o ẹ kú àbọ̀. Babátúndé Lateef mọ́ ní eléré òtí ìtàgé a kí yín o how are you she you wọ́n lọ́jọ́ wo ni oyin dùn jù yìí ní ayé yìí. Ojoojúmọ́ nínú mi màmá. Bẹ́ẹ̀ ni ọjọ́ kan láti ẹ̀fẹ́ ọjọ́ wo ni oyin dùn ẹ bá dọ̀bù kọ́ọ̀sì wa ẹ láì ṣe pásítọ̀ àwọn pásítọ̀ ni wọ́n ń yí bá ní kí pásítọ̀ lọ́jọ́ sínú ẹ̀dá ní gbogbo tí Ọlọ́run dá dáradára ni ẹbí kìíní kan náà ẹ sọjọ́ wo ni oyin dùn jù yìí. Ìgbà gbogbo ṣàlàyé Sátánì lónìí bá àtúnjẹ o. Gbogbo ṣàlàyé. Ojoojúmọ́ nínú mi máa ń dùn. Ojoojúmọ́ nínú yín máa ń dùn. So kò lọ́jọ́ kan nínú yín dùn jù yìí. Ọjọ́ tínú mi ò kì í dùn àmọ́ ọjọ́ tínú mi ti tó máa dùn gangan yẹn ó kù díẹ̀. Ó kù díẹ̀ níjẹ́ bá máa rí kan àbíjọ́ bá lọ rí Queen Elizabeth ojú bá dé ẹ̀rẹ́ rí Trump. Oh God. Gbogbo ẹ̀ náà ni both are not. Both are not. Okay. Ó dáa wọ́n wá ní kí n béèrè pé ọjọ́ wo ni inú yóò dùn bẹ́ẹ̀ láìpẹ́ pé irú ọjọ́ yìí mo fẹ́ kó wá mọ́ o. Ọlọ́run má bà wá ní jẹ́. Mi bá mi àmì lọ́la fàtíà. Ọlọ́run má bà wá ní jẹ́. Àmín. Ọlọ́run jẹ́ ká máa pa ẹ̀dárí wọ́n nígbà tó lọ́run dá ayé ó dá ayé àti ibi rẹ̀ kò yẹ tí ó lè gba ẹni tí ò yí gba bí wọ́n ní Ọlọ́run ló dá dáadáa ló dá búburú ọjọ́ wo ni kíní. Kò rí yẹ́sìkẹ́ yóò wá ẹ̀gbọ́n bọ́ìsì yẹn. Káyé wa láyọ̀ tó yóò lákòókò ẹkún rẹ̀ gbàdúrà wa ọba olórí. Gẹ́gẹ́ bí àwa sì ké pé ọ́ má ṣe jẹ́ káwa ọmọ rẹ̀ rà ó látúbọ̀ tán ayé wa. Ó kọjá be careful ẹgbọ́n bọ́ọ̀sì yẹn o wọ́n yìí máa kọrin fún wa ẹ̀gbọ́n ẹ̀rí ẹ̀dá mọ̀ náà wọ́n á kọrin fún wa wọ́n á kọrin fẹ́yìn ìwà dẹ́wò náà wọ́n á kọrin fún Dayọ̀ Agboola rédíò TV níbi tán jókòó sí lónìí wọ́n ti yí ogun ẹ̀wọ̀n lọ́wọ́ o wọ́n yí ogun ẹ̀wọ̀n lọ́wọ́ wọ́n wá ní kábẹ̀ lọ́wọ́ yín pé ta ló wù yín tẹ́fẹ́ jọ wájú ẹ bá yẹ fẹ́ jọ Jésù o ta ni wá ẹ wù yín nínú àwọn èèyàn tẹ́ ti nílé ayé àjọ ìdílé ayé tí tẹ́fẹ́ ẹ̀jẹ̀ sáré kí ẹni o òyìnbó olórin Prince Adéróyà àwọn tí wàá nu Adéróyà bóò ni ẹ kú àbọ̀ sórí ètò ẹ wò olórin kan náà rí lórí ètò yìí Bẹ̀bí Ṣọlá àwọn rí lórí ètò yìí mo kí yín Babátúndé Lateef wọ́n ní more grace to your elbow continue bless amen ẹ ṣe Àyànṣọlá Christiana Olúwa fún mi kẹ́ wọ́n fún yín kiss tó ga yàn ẹ ṣe gan ni o ẹ ṣe gan ni wọ́n ní pé ta ló wù yín tẹ́ fojú kàn tó yẹ pé wọ́n yẹ pé wọ́n múra yín ra tíkẹ́ẹ̀tì lẹ̀ kí wọ́n lọ fojú kàn ní báyìí ta lẹ́nu yẹn tó wù yín láì fojú kàn mo ní wọ́n lọ rí Trump ẹlẹ́rìí rí Trump kí ló dé tẹ́ bá dẹ̀ rẹ́ tẹ́ rí kí ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀.
Ọlọ́run aṣàánú gbogbo wa. Ẹ mọ kẹlẹ́ rẹ sọ. Bẹ́ẹ̀ ni torí. Kò dẹrùn rárá, kò dẹrùn. Kò dẹrùn rárá, kò dẹrùn. Wọn àmọ́ ẹ̀tọ́ lè mú o. Mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Ẹ̀yin ò ka ìparí orin yẹn. Ṣé ẹ mọ̀ parí orin yẹn bó ló lè kọ́? Kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́nu. Ìparí orin yẹn ń kọ́ last verse 6. Ó ní ṣùgbọ́n òun lè dàbí Jésù. I can't be like Jesus. So ẹ lè dàbí èso ẹbí Jésù lọ́rùn lẹ̀. Anyway, ẹni tí mo lè sọ pé mo wo àwòkọ́ṣe ẹ̀ tí mo dẹ̀ fẹ́ràn ni màmá wa olóògbé Comfort Omoge. Comfort Omoge Adamọ́kọ ẹ̀ o. Adamọ́ ọmọ rẹ̀. Ìgbà tí mo wà ní kékeré ta wà lókè tí mo bá ń ẹ láti orin wọn. Kò síbi tí màmá bá ti ń play máa ẹgbẹ́ mọ́ èmi ń gbé mi débẹ̀ ṣáá ni. So I love her so much. Wọ́n láwọn ńlá kí ọmọ wa Comfort Omoge. Ẹni tó bá ń gbọ́ orin mi, tó bá ń wo bí mo ṣe ń ṣiṣẹ́ mi, wọ́n máa rí dé ẹsẹ̀. You are working towards that thing. Ó lẹ́gbọ́n yẹn o. Wọ́n ní àwọn ńlá kì láti dàbí ìyá wa Comfort Omoge. Bí tẹ́ bá wo orin táwọn náà ń kọ, ó ń gbẹ́sẹ̀ lọ sí ọ̀nà tí orin ìyá wa Comfort Omoge pé jẹ́nu. Mo bọ̀ o, wọ́n ní kí wọ́n béèrè pé ta ló wù yín láti fojú kàn? Ẹ dáhùn. Ọmọ ìṣúná kẹ́ ẹ dáhùn ẹ. Yóò mọ bóyá tó bá dìgbà náà. Ẹ̀rẹ́ rí Buhari. Ẹ̀rẹ́ rí bàbá. Ẹ̀rẹ́ rí Queen Elizabeth. Ọlọ́run ló ń ṣe gbogbo. Wọ́n ní olúwo ló wù yín láì tábù lọ tó yẹ máa fún yín tíkẹ́ẹ̀tì ẹ̀ lónìí báyìí. Ẹ̀rẹ́ dì láti lọ. Màmá tó lọ Canada. Afghanistan. Or China. Iraq ńkọ́. Wọ́n láìkì yín tẹ́lẹ̀. Samek moment mo kí yín o ẹ kú àbọ̀ adíkan múra kán lọ sí Afghanistan wọ́n láwọn ọ̀lọ́ ibà àwọn èèyàn ló lọ bẹ̀ adíkan múra kán lọ Iraki wọ́n láwọn ọ̀lọ́ ibà àwọn èèyàn ló lọ bẹ̀ adíkan múra kán lọ sí Syria kódà Syria gan wà ní Israeli ilé tẹ̀fẹ́ lọ bẹ̀ wọ́n láìkì ẹ o torí ìdí wọn láìkì wọn mọ́ wọn láìkì wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn wọn láìkì wọn mọ́ wọn àwọn fẹ́ lọ sí Canada lẹ́lẹ́bẹ̀ o 6 hours ló wà gbà ní láti ní láti lọ Canada kódà ẹ lè jọ́ọ̀gì lọ. ó dáa wọ́n ní ok àti débẹ̀ ibi tẹ́sí wa kọ́ni fún wa mo yá apá mo pa orin yẹn ẹ wo wòlíì yẹn ní kọ́kọ́ ṣe tèmi ná ẹ kọ́ kọ́ni fún Dayọ̀ Agboola rédíò TV tẹ́lá ti wá kọ́ni fún Dayọ̀ Agboola rédíò TV tán ẹ wá kọ́ni fún bàbá ló tàgẹ̀ fúnra rẹ̀ ó wá wùyí ká kọ́ni fáwọn èèyàn tó wà nílé ó yá ẹ kọ́ kọ́ni fún Dayọ̀ Agboola ó lè bá yín lùlù o tẹ́lá fẹ́ lù. Dayọ̀ọlá rédíò TV. Dayọ̀ Agboola rédíò TV Dayọ̀ Agboola. Ok Dayọ̀ Agboola. Ẹ mọ bínú. Àbínú ìwé yìí ni. Slipping of tongue. Slipping of tongue. Ya. Dayọ̀ Agboola rédíò TV òun lètò ètò tó lárinrin bá ṣe ń wò yín bẹ́ẹ̀ wa náà ń wò yín o bẹ́ẹ̀ ṣe ń wò wá làwa náà ń wò yín o bẹ́ẹ̀ ṣe ń wò wá làwa náà ń wò yín o ṣe ń gbádùn ètò tó lárinrin lọ́jọ́jọ́ kíni Monday to Friday lọ́jọ́jọ́ Monday to Friday láago kan ọ̀sán lẹ́ ò máa wo ètò yìí o ẹ pàdé Ṣẹ́gun Agboola Dayọ̀ Agboola ó dẹ̀ pẹ́ ẹni fẹ́ Ṣẹ́gun kan nǹkan náà pè ní professionalism nìyẹn o ẹgbẹ́ yẹn pé wọ́n ju wọ́n dẹ̀ hàn composition nìyẹn Adédìran Adéwùmí Victoria akínyìn o Ọ̀sárùwẹ̀sẹ̀ Nífẹ̀mí Akérèlérẹ̀ mo kínyìn o ẹ ṣeun ó yẹ ẹ kọrin fún àwọn èèyàn tó ń wò wá ẹ kí wọn ẹ kọrin fún wọn. Mo kọ́ba mo kíjòyè mo kéènìyàn tàtà náà ìròyè. Ẹ gbọ́ bọ́ọ̀sì yẹn rí mi. Mo kéènìyàn tàtà náà ìròyè. Ìgbàgbé mo kéènìyàn tàtà náà ìròyè. Máa spray yín ní credit card. Mo kọ́ba mo kíjòyè mo kéènìyàn tàtà náà ìròyè. Mi dàyé dédé bá mi ayọ̀ mi mọ̀ gbé pé. Dàyé dédé bá mi ayọ̀ mi mọ̀ gbé pé. Ojú mi méjì mẹ́mú ayọ̀ mi èṣìká gbà o. Ojú mi méjì mẹ́mú ayọ̀ mi èṣìká gbà o. Ayọ̀ mọ́ Dayọ̀ kan lẹ́ọ̀tọ́ lolo. Ayọ̀ mọ́ Dayọ̀ kan lẹ́ ayọ̀ mọ́ Dayọ̀ kan lẹ́. Ẹ ṣáà dárúkọ mi Dayọ̀ Kalẹ́ I'm happy.
ọ̀wẹ̀nẹ̀kẹ́ ọ̀wẹ̀nẹ̀kẹ́. mi ọ̀wẹ̀nẹ̀kẹ́ tó lóhùn tó lò ọ̀wẹ̀nẹ̀kẹ́ tó lóhùn tó lò ọ̀wẹ̀nẹ̀kẹ́ tó lóhùn tó lò ọ̀wẹ̀nẹ̀kẹ́. iná bí iná ọ̀wẹ̀nẹ̀kẹ́ èjì bí èjì ọ̀wẹ̀nẹ̀kẹ́. ọ̀wẹ̀nẹ̀kẹ́. tó lóhùn tó lò ọ̀wẹ̀nẹ̀kẹ́. ọ̀wẹ̀nẹ̀kẹ́. kí n tí wàá jù kan fún àwọn tó jẹ́ tilẹ̀ àwọn tilẹ̀ olújí tí wọ́n wọlé tá a pè ká ní wọlé wọ́n wọlé máa sẹ́ndì ẹ̀ sí wọn àwọn tilẹ̀ olújí. mi ò jó mọ́ odílòwò mo wò ọ̀hún mọ́ kẹ̀kẹ́ àkègbè so mọ́ pé ọmọ jíwọ̀ ẹsẹ̀ bodò mi lọ mi àwa ni ọmọ olújọ ìjẹ́fọ̀n yé jàre bẹ́ẹ̀ tó ní wàá wẹ̀ tó lẹ́mí olùjí màgbàmọ́ra aṣọmọ ìyá ọkà tí jó náà dọ̀bọ̀ màgbàmọ́ra aṣọmọ ìyá ọkà tí jó nílẹ̀ mi ẹ̀yà àdèmọ́ ń bẹ̀ wọ́n. máa pọ ọmọ ilẹ̀ olújí kan ó gbúdọ̀ pè wọlé. ilẹ̀ olújí o ọkàn ẹni àjọ rè mi ìjà ó bá kẹ níbẹ̀ fún ọ̀dà ìṣàgbé ìjàmọ̀ ó bá kẹ níbẹ̀ fún ọ̀dà ìṣàgbé òkòkò kókó ilẹ̀ olújí o ọkàn ẹni àjọ rè ìjà ó bá kẹ níbẹ̀ fún ọ̀dà ìṣàgbé mi àwa ní ọmọ olújọ ìjẹ́fọ̀n yé jarun dé tó ní wàá wẹ̀ tó lẹ́mi ò ní gbólújí màgbàmúra ṣọmọ ìyá ọkà tí jónú dọ̀bọ̀ gbogbo lílá ọ̀nà jẹ̀ṣà ọmọ olùjí bàlá kò jẹ́ fún òkòtòkòtò ṣọ́ra sí mọ̀ bágún já ọmọlé owó òmúlélé náà ti bá ọmọlé owó yẹn bá jẹ́ mọ́ṣọ́dì dé kí sáṣẹ́rẹ́ nígbò yẹn bá jẹ́ mọ́ṣọ́dì kó ìyànà kí sáṣẹ́rẹ́ ṣe ọmọ ọlọ́ta pẹ̀tà àgbà kò fọ́n wò àgbà ọba ṣòbé fọ́n wò àṣòbé kùnà ọmọ láì gọ́ṣàn yéké náà ti bá àìná mi yé mọ̀ gọ̀dà kàṣà ìjọba bá náà mi yé jọ òun ẹ̀ máa ka mọ́ mi rè mi olu nene yaroro makawadu ajo yaroro. Ẹ ṣeun ẹwò yóò bá dáa fún yín Olúbùnmi òní mo rí yín o Fidelix Ọmọníyì mo kẹ́yìn náà o ẹ kú àbọ̀ mo rí bẹ́ẹ̀ yé kí àwọn ọmọ ilẹ̀ olújí àwọn ọmọ ilẹ̀ olújí ò wá pè wọlé ó wà dùn mí o it's a pity that pity cannot pity a pity when a pity fall in the pit yes kẹ okay. Ó kù ìbéèrè kan náà ló kù wọ́n ní kẹ́ ẹ bá fún àwọn èèyàn wa ní ìmọ̀ràn àwọn tó fẹ́ dàbí tiyín báyìí ẹ bá fún wọn ní ìmọ̀ràn. ẹ ṣeun ìmọ̀ràn tí mo kàn máa gba àwọn èèyàn mi ni wípé orí là máa bọ torí kápò ìṣálẹ̀ bẹ́ẹ̀ nítorí ibi tó rí bá dání sí làgbé èèyàn gbọ́ngbọ́ngbọ́n kó gbọ́n kọjá kádàrá bá ti wáyé párí láàrí bẹ́ẹ̀ni bí ohun tí Ọlọ́run bá fún yàn ẹ̀bùn tí Ọlọ́run bá fún yàn bí Ọlọ́run ṣe fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o gẹ́gẹ́ bí tẹ bá gbọ́ nínú orin mi kan tí mo ní má torí táyé kó lọ kọlu kẹ̀kẹ́ nítorí bọ́lọ̀ ti fi rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú dẹ̀ dúró kó wò ó kó ohun tí Ọlọ́run tó fún iṣẹ́ tó fi rán èèyàn míì iṣẹ́ orin kíkọ Ọlọ́run fi rán ẹlòmíràn iṣẹ́ ìwàásùn yìí Ọlọ́run fi rán gbogbo ẹ̀ náà òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo wa bẹ́ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo wa so màá rọ̀ ibi tí Ọlọ́run bá pín wa sí ibẹ̀ ní ká tò sí. bẹ́ẹ̀ tí ẹ̀ wọlé ẹ̀yin ẹ pè sórí 443-410-2427 ọmọ ilẹ̀ olújí rèé o wọ́n ti ń wáyé ọmọ ilẹ̀ olújí látàárọ̀ ẹ pè sórí 443-410-2427 kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ nọ́mbà yẹn lẹ̀ 443-410-2427 ẹ pè wọlé ẹ máa sọ àdírẹ́sì yín lọ. nítorí tí tàbá ti ní ìsìn róòdù yẹn. torí akímúlérè rẹ̀ àbí orúkọ kan àwọn ilẹ̀ olújí náà jẹ́ bẹ́ẹ̀. akérèlé rẹ̀. 443-410-2427. nítorí téèyàn bá ti ní ìsìn róòdù yẹn ó lè pẹ́ bí ẹni tọ́lọ́run bá rán pé kó lọ ṣiṣẹ́ nọ́ọ̀sì torí wípé ẹnìkan pawó ní di dókítà wà lọ ṣe dọ́stọ̀. àbí tọ́lọ́run sọ pé ọmọ ránṣọ ni o tó wá nírọ́ iṣẹ́ irun ṣíṣe ló fẹ́ ṣe ẹ jẹ́ ká wo bí tí orí tó dá wa sí ká dẹ̀ rìn nílànà yẹn
tí ẹni tí Ọlọ́run tó bá gbà fún ká má lára pé torí pé Ọlọ́run gbà fún nítorí ibi tọ́lọ́run tó sí ni ó dẹ̀ rìn nílànà. ó rìn nílànà ni. bẹ́ẹ̀ ni. ká má sáré ju kádàrá lọ. ká má sáré ju kádàrá lọ. òun lẹ gbọ́ yẹn o ní ká má sáré ju kádàrá lọ. mo ní ẹ̀yin tẹ́ bá fẹ́ pè sórí ètò kó tó di pé àlejò wa lọ máa pe nọ́mbà àlejò wa náà fún yín o ṣùgbọ́n ilé ìtajà ilé apè sórí ètò nílẹ̀ agodo wa òun ni 443-410-2427 ẹ̀yin ọmọ ilẹ̀ olùjì tẹ́ wà ń bẹ̀ ẹ pè kẹ́jọ́ kì yín wọ́n ti kì wọ́n lẹ́ẹ̀kan wọ́n ti kì èmi Èkìtì gan dánwò àwa ní kẹ́yìn ọmọ ilẹ̀ olùjì kẹ́ ẹ pè wọlé àjùmọ̀ pé ẹ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ẹ̀yin torí ọmọ ilẹ̀ olùjì gangan la gbé wá yìí ẹ pè wá lórí 443-410-2427 ojú aago wá wà ní ṣíṣí ẹ̀rí pé wọ́n ẹ̀ṣọ́ máa lè wọ́n ẹ̀ṣọ́ máa lè àwọn ọmọ ilẹ̀ olùjì náà wọlé yẹn ẹ káàsán o. ẹ káàsán o. ṣáwọn ọmọ ilẹ̀ olùjì nìyẹn àwọn mi tiẹ̀ tún pè wọlé ọmọ ilẹ̀ olùjì la gbé wá yìí o ó yẹ sọ̀dẹ̀ ẹ̀yin ọmọ ilẹ̀ olùjì abroad ẹ̀yin sọ̀dẹ̀ sí wọn bóyá máa dáhùn. àgọ́ ìjà òye yìí o. Hello. Yes, ma. Kété. Ó mà sàn o. Ibi tá a gbọ́ mọ́ nìyẹn o. Káyọ̀ fọ́ mọ́ nìyẹn o. Ẹ sọ orúkọ yín fún wọn o, ká ẹ orúkọ ìdílé yín fún wọn, ó yẹ ìmọ̀ra yín. Pẹ̀lú aṣọ aláníyàn lèmi ń jẹ́ o. Ṣùgbọ́n ọmọ Akígùsàdé Akímúṣeré. Okay, Akígùsàdé. Akígùsàdé Akímúṣeré. So mo sọ pé mo láwọn ilẹ̀ olùjì kan lára ń di tó yẹ kán wọlé tó wọ́n wọlé táǹgọ̀ kó wọ́n wọlé ẹ kì wọ́n à. mo ti ní kán kì yín lọ́fẹ̀ẹ́ lónìí ẹ̀ní ìdánsanwó ṣùgbọ́n tẹ bá rí wọn jọ Friday ẹ sanwó tó rán ní show níjọ́ Friday ṣùgbọ́n lónìí ọ̀fẹ́ sì ni ẹ kì wọ́n lọ́fẹ̀ẹ́ lónìí ọ̀ya. ẹ tí àti rántí orúkọ yẹn àti ẹ̀kọ́ríkì ìlú wa ń bẹ̀ wọn. ìyànlẹ̀ wọn á ṣe o àmọ́ líjọ ìjẹ́fọ̀n yé járe. Yes, ṣé o àlú ọmọ inú sọ̀sọ̀ lọ́mọ ṣọ̀gán. Yes. Ìyá olú ọmọ ìmọ̀nù sọ̀húsọ ọmọ ṣọ̀gán o. Ìyá olú ọmọ ìnú sọ̀húsọ ọmọ ṣọ̀gán o. Ẹ ṣé o. Yes, ma. Ẹ ó dá o, ẹ ṣeun o, àdúpẹ́ o pé jẹ́ ìwà lórí ètò ẹ ṣeun o, ẹ pẹ̀lẹ́ ṣọwọ́ ń yá ẹ kú iṣẹ́. Honorable Àtúndé Olúọmọ mo kí yín o. Dágé Olúwatóyìn Olúwabùkọ́lá Abíọ́lá mo kí yín ẹ ṣé. Saheed Omins Abasido kan Maryland kan Abasido ẹ kú àbọ̀ sórí ètò orí yín ẹ kú àbọ̀ bó ni àwọn tiwa nìyẹn Sido ìbẹ̀rù Sido mo rí yín I can see you yes ṣọwọ́n yálẹ̀ tó ń lọ lọ́wọ́ náà o mo ní àlejò wa wọ́n ti fún àwọn èèyàn nímọ̀ràn ó wá kú kán fi nọ́mbà wọn síta mo rí yín àwọn ẹ̀jẹ̀ tí wọ́n rí kíní gan Olúwaṣeun Adéjùmọ̀ mo rí yín o Olúwaṣeun Olùsọ̀ládé Adéjùmọ̀ mo rí yín Olúwaṣeun Ọláníyàn mo rí bẹ́ẹ̀ tí wọlé ẹ ṣé ẹ rí Israel mo lẹ́yìn náà o èyí tẹ́ máa ń pe ayé ọmọ Èkìtì tẹ́lẹ̀ ṣèdè ẹ wo ọmọ ilẹ̀ Olújì rèé wọ́n sọ èdè ẹ bá ń kí ẹ rí Israel ẹ bá fi èdè yín kì í Òṣogbo ló dàgbà síbẹ̀ yìí náà yóò dàgbà sí Ṣẹ̀yìn ọmọ Èkìtì ni. Èkìtì kété kí la ti ṣe yìí sí o Èkìtì kété Èkìtì jákèjádò Èkìtì kété amọ̀rí ohun àyíyá o Èkìtì kété mo bẹ́ bí Ọ̀yà. ó yẹ ẹ máa kọ́ composition mo kẹ́bílẹ̀ ẹbí tòótọ́ ni mo ti sọ́ọ̀rì ẹnu mi wọ̀ mo ti sípò ẹ̀ ó yà ẹ̀kọ́ rẹ̀ bí. máa mú mi àsì ẹlẹ́dàá mi wo mọ́ gbọ́ o. máa jẹun ọmọ máa mú mi àsì ẹlẹ́dàá mi ọmọ ẹgbọ́ o. máa jẹun ọmọ máa mú mi àsì ẹlẹ́dàá mi ọmọ ẹgbọ́ o. máa jẹun ọmọ. wọ́n pè wọlé o ẹ jẹ́ àwọn ẹni tó wọlé ẹ mọ̀ káàsán lórí ètò ẹ káàsán o ṣàlàáfíà lẹ́wà o ẹ dákun kí ló kọ yín o. Orúkọ mi ni ọmọ Olúwa àyànfẹ́ Jésù. ọmọ Olúwa àyànfẹ́ Jésù
ẹ káàbọ̀ sórí ètò àlejò wa Fẹ́míṣọlá rèé o happy boxing day ṣé ká máa gbá àlejò wa lẹ́sẹ̀ ni ṣé ká máa gbá àlejò wa ní kùkù bíi méjì. ẹ dákun ẹ sàánú mélòó wà lára mi ẹ dákun mélòó lára mi. ẹ bá wa kí àlejò wa o. wọ́n ní ká kí yín o ọmọ ìlú wo lẹ́yìn ká kí ẹ̀yin o torí àlejò yìí wọ́n máa perform níjọ́ Friday owó dẹ̀ lẹ́bàá fi spray wọn bẹ̀tọ̀ afẹ́kọ́ máa ń ṣe lọ́sẹ̀ yìí. ọ̀nà méjì ni kẹ́ ti kí àwa. ọ̀nà bo àkọ́kọ́. kí wọ́n fi Ìbàdàn Olúfìkì mi. ẹ kọ́ kí wọ́n lọ́nà gbọ̀ngàn. kẹ́dẹ̀ fi Ìbàdàn nílé Olúyọ̀lé. kẹ́dẹ̀ fi Ìbàdàn náà kí wọ́n ó yá let's go there. kẹ́dẹ̀ bá mi fi lókìlì sílẹ̀. kọ́ fi lókìlì sílẹ̀ ó yá let's go there ó yá. ó dá o Ìbàdàn Mèsì ọgọ nílé Olúyọ̀lé. yes. ọmọ àjòrò sùn. yes. ọmọ àfikàrà ń fọ́ mi kọ́kọ́ mu. ẹ ṣeun. ẹ ṣeun gbọ̀ngàn kọ́ ẹ̀ bá ti gbọ̀ngàn tiẹ̀. ní ìmọ̀ gbọ̀ngàn. gbọ̀ngàn Olúfì. bọ̀bẹ́ bá ní kí lọ sọ́yọ̀ mo lè kí lọ sọ́yọ̀. gbọ̀ngàn Olúfì ọmọ àsákúrò lé tọ́ba yẹ wá ṣe. ẹ fi tẹ̀gínkì mi. wọ́n ní ká ẹ̀fẹ̀ gínkì wọn. ok ẹ̀kí mògùn ara ìjàmọ̀. ojúmọ́ gógó dẹ́mọ mi. ọmọ múlà méjì ojúṣe yẹ. lẹ́kùn mẹ́fà jẹnu jágbe. mẹ́ta jẹ. ókè ọ ókè ọ ókè ọ ẹrí Israẹli mo rí yín o ẹ ṣé o ẹ ṣé Súnkì Adélànkẹ́ òkì yín ẹ ṣé àti lújà ẹ ṣé gan ni mọ́mí wa o ẹ ṣeun God bless you ó dàbọ̀ Adédègẹ́ntẹ̀ mo rí yín o Adédìgẹ́ntù Adédìgẹ́ntù Adédùgbẹ̀ Adédùgbẹ̀ àbí Ọlánrewájú mo kẹ́yìn náà èèyà ẹ̀kọ́ àbọ̀ yes mọ́mí wa wọ́n ní kẹ́ ẹ fi nọ́mbà yín síta torí àwọn èèyàn tó wá fẹ́ pè yín àtàwọn tó fẹ́ ra òfì tó fẹ́ ra lẹ̀kẹ̀ tó fẹ́ ṣe nọ́mbà yín ní bíi àti nọ́mbà yín Nàìjíríà wọ́n ní kẹ́ ẹ fi síta ká gbọ́ ẹ máa pè ní èmi lè máa ra kọ́lẹ̀ tèmi. 317 ti Amẹ́ríkà nìyẹn àbí. ti ibi báyìí. ti Amẹ́ríkà 317. 487. 9399. bẹ́ẹ̀ni. 317-487-9399 ti Nàìjíríà ńkọ́ torí àwọn tó wà Nàìjíríà ló máa fẹ́ pè yín. 234. 805. 5755 10,000. 3,000. That is 080 557 5300. Yes. So okay o lè gbọ́ yẹn o ó dá o ẹ ṣeun ẹ̀yin èèyàn wá o tí ẹ ti jẹ́ ìwà láti àárọ̀ ẹ jẹ́ kí n ju orin eléyìí sí ègé ẹ rí pé mo láìkì orin yẹn kí n kí èèyàn mi kan kí n kí ọ̀gá mi. wọ́n láwọn fẹ́ kí ọ̀gá àwọn o. Sùnbọ̀ Akitì. àwo bàbá ló ń ta nìyẹn ẹ ó yẹ kẹ́ kí pé àwo bàbá ló ń ta Sùnbọ̀ ọmọ wọn nílé Balógun ọmọ Akitì mẹ́yìn. bẹ́ẹ̀ ni gúdúgbẹ náà tán àjọlùwà náà sí ẹ̀dínmọ̀gán ara ìjàmọ̀ ọmọ ṣe olúwa mi ókè ọ akadẹ ṣe wé ní ṣubára wé ní ṣubẹ́ mi àbí o wé ní ṣubára ọba àdúrà nìyẹn. àyùlọ àyùbọ̀ bẹ́ẹ̀ wọn wọ́dé yẹ wọn ká yúrí wọn ká bọ̀ ẹnìkan wọlé o ẹ bá mi kí kó tó sá lọ Duchess Fúnmi Rótìbá Erelú àṣà ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ kí kó tó sá lọ ẹ kí kó tó sá lọ o ó máa sá lọ ni ẹ kí kó tó sá lọ ó yáyá. ẹ ṣeun ìyá mi o thanks so much. Rótìbá ẹ mọ̀ kújọ́ mẹ́ta Erelú àṣà bó o ní ẹ là ẹ kú àbọ̀ sórí ètò ẹ ṣe gan ni o Dayagbọ́lá rédíò TV náà lẹ́wà yẹn ìyẹn tẹ́ ti ń gbọ́ wa ẹ wò ó Sùnbọ̀ Akitì wọ́n ní àmì ó dúpẹ́ ẹ ṣeun Adébóyè Ìjọ Sàlámì Ọmọlára màmá wípé ẹ ń bá bóore ọ̀fẹ́ ńkọ́ ó mọ̀ bá dùn à ẹ ń bá bomi ìṣọwọ́ ńkọ́ ó bóúnjẹ ẹ tẹ́ ẹ bá wa lórí ètò yìí náà nǹkan náà lẹ́bá ẹ lọ wo replay ẹ tàbí kẹ́ ẹ pàdé wa lórí YouTube ẹ máa rí ń bẹ̀ ẹ ti dìgbà tá a tún máa mú àlejò míì wá èmi Dayagbọ́lá ni o màmá wípé èmi lọ́mọ òsì àṣẹ ọmọ ẹlẹ́gbẹ̀rin òro èmi lọ́mọ ẹlẹ́lẹ́sọ gidigbọ̀nà ṣọ́nà èmi lọ́mọ ọwọ́ àwọn ẹkùn wọ́n tún lágbo lémi lórí orí mi wú àwé yé mọ́mí ìwà Prophetess Aládìṣe ìyá àbíyè mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ẹ wo ẹ̀pẹ́ dé náà o ẹ̀pẹ́ dé ìtẹ́ báyìí náà ẹ lọ wo replay ẹ lọ pàdé wa lórí YouTube ẹ̀dẹ̀ tún lọ wò lórí wẹ́bsáìtì wa ǹjẹ́ ti di ọ̀la tá máa pàdé ẹ mọ́ gbàgbé pé lọ́la ni àyọkà o àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ti di ọ̀la tá máa pàdé
Dàgbàgbọ́lá ló kí àdúrà lórúkọ àlejò wa pàtàkì Fẹ́bíyọ́lá Abọ́sẹ̀dé Fágbàmíyè wọ́n ní help greet all again in Salvation Church. Wọ́n ní kẹ́ bá wa kí ẹ̀rí church tá à ń lọ àwọn ẹ̀gín pọ̀ ńbẹ̀. Wọ́n wá ní kẹ́ bá wa kí àwọn ẹ̀gín tó wà ní church wa ẹ bá wa kí wọn ó yá. Mo kí wọ́n dédé èdè náà dó àwọn ọmọ Salvation Church. Salvation Center lóyìnbó mọ̀ kọ́ mẹ́rin ọmọbìnrin náà yẹ̀ṣẹ̀ bí mi yóò ṣòkú. Àwọn bíi Adéwọlé. Àwọn bíi Adéwọlé. Àwọn bíi Ọ̀ṣunkíyèsí. Àwọn bíi Tatuni náà o. Dédé all together. Gbogbo ẹ̀gín gbogbo yín la kí o. Ẹ ṣé títí di ọ̀la tá a máa pàdé. Ẹ gbọ́ orin eléyìí mo ní mo láìkí ẹ̀ òun la máa fi ṣe closing. Àlùjọ ni òkì bóbó òré gbà. Ó ní Amẹ́ríkà ó darí dé ẹ̀ tí ó gbà kó forí sọlẹ̀. Ọ̀pẹ̀yẹ ni ó bá àjòmọ́ mú mi rè. 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 Ìrìnmọ́ra jù ọwọ́ mi gidi mọ́ bọ̀ sí. Ọ̀pẹ̀ olóore àdáyé kásán. Ó ti ràjò náà gbàgede. Òtúndà kó o bẹ̀ fún. Nígbà tó fẹ́ dúró ka pépà ọmọ dúró sáyé mi. Kí ni ìtumọ̀ yẹn náà? Kéèyàn má dúró ka pépà. Bálá kọ̀wé. Ó wá dúró ka pépà. Nígbà tó fẹ́ dúró ka pépà ní ayé sáyé mi jọ. Nígbà tó fẹ́ dúró ka pépà dúró sáyé mi. Ẹni bá fẹ́ lọ́yà lọ́ta yé ẹ̀ Bálẹ́kọ̀ ìbá ka pépà èmi á dúró sáyé mi yẹ́sìkẹ́ ẹ̀rí. Ó jẹ́ kí ẹ̀ Nígbà tètè tó o. fẹ́ dúró ka pépà ọmọ dúró sáyé mi. Ìyàtọ̀ wẹ́ẹ́rù ka pépà má dúró sáyé mi o. Ó jẹ̀bọ̀ sí tomorrow.